náà bẹ̀rẹ̀ sí fògo fún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi ògo fún ọba àṣẹ̀dá. Ìwọ lọ́ba àṣẹ̀dá, mo fògo fún ọ. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí fògo fún Ọlọ́run alààyè. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí fògo fún un. Ó nìkan ni ọlá àti ògo tọ́ sí. Ó nìkan ni ìyìn tọ́ sí. Ẹ jẹ́ á júbà rẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ atóbijù ọba àwọn ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Níbikíbi tí àwa wà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ìyìn lógo kí Olúwa ó ṣe. Ẹ̀mí mímọ́ ó ṣe. Ọba àṣẹ̀dá, ọba dẹ́dà, mo fògo fún ọ. Ẹ̀rù jẹjẹ, ẹ̀bù ọkọ̀ Fáráò, mo yìn ọ́ lógo. Lórí ayé mi, mo gbé ọ̀gá. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìn lógo. Olúwa ó ṣe. Ẹ̀mí mímọ́ ó ṣe. Ayérayé ó ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ́ẹ̀ ṣe darapọ̀. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ṣe dúpẹ́ yìí, ẹ jẹ́ á máa share program yìí. Ẹ máa bá mi share. Yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ máa bá mi share. Ẹ máa bá mi tẹ love ẹ̀. Yóò dára fún yín lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ṣe. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba tó pọ̀ nípa àti agbára ni. Ọ̀tá ò fẹ́ ká wà láyé. Ìkà ò fẹ́ ká wà láyé. Àánú là ń rí gbà. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Gbogbo ilẹ̀kùn tó tì, ọwọ́ Ọlọ́run ń ṣí. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́. Àárí ojúrere àti àánú lọ́dọ̀ rẹ̀. Ẹ jẹ́ á yìn lógo. Ẹ jẹ́ á fògo fún òun nìkan. Òun nìkan ni ògo yẹ fún. Òun nìkan ni ọlá yẹ fún. Òun nìkan ni ìyìn yẹ fún nínú ayé wa. Ẹni tó bá ti mọ̀ ọ́ yóò mọ̀ pé òun nìkan lògo yẹ fún. Òun nìkan ni ijó àti ìyìn yẹ fún. Òun nìkan ni ọlá yẹ fún. Ẹ jẹ́ ká yìn lógo. Ẹ jẹ́ á yìn lógo. Bẹ́ẹ̀ ṣe darapọ̀, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n, gbogbo ẹ̀yin àbúrò, gbogbo ẹ̀yin màmá àti bàbá, ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ ká yìn lógo. Ẹ jẹ́ ká jọ gbé e ga. Ẹ jẹ́ ká jọ fi ògo fún orúkọ rẹ̀. Ọba tó jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká yìn lógo. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìdílé rẹ. Ìwọ náà yìn lógo. Ó yá yìn lógo, yìn lógo. Ní ògo fún orúkọ rẹ̀. Ní Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́. Olúwa mo yìn ọ́ lógo. Lórí ayé mi, ẹ̀mí wọn mo gbé ọ̀gá. Ọba àwọn ọba mo gbé ọ̀gá. Lórí àwọn ọmọ, lórí aya, lórí ọkọ, lórí iṣẹ́, lórí ìrìn àjò wa. Ẹ jẹ́ á dúpẹ́. 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 Ẹ jẹ́ á yìn lógo. Ẹ jẹ́ á júbà rẹ̀. Ẹ jẹ́ á fògo fún orúkọ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ìwọ lọ́ba ṣẹ̀dá. A fògo fún ọ. A fìyìn fún orúkọ rẹ̀. A fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn. A gbé ọ̀gá. A mọ títóbi rẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ atóbijù. Ògo ni fún orúkọ rẹ̀. 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 Ayérayé mo gbé ọ̀gá o. Ayérayé mo yìn ọ́ lógo. Ògo ni fún orúkọ rẹ̀. Lórí ayé mi, lórí àwọn ọmọ mi, lórí aya mi, lórí iṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa mo dúpẹ́ o. Olúwa mo dúpẹ́ o. Lórí gbogbo àwọn ènìyàn, lórí òkè àánú ìdísílẹ̀. Olúwa mo gbé ọ̀gá o. Olúwa mo yìn ọ́ lógo. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́ o. Olúwa mo dúpẹ́ o. Olúwa mo fògo fún ọ. Mo fògo fún ọ. Mo fògo fún ọ. Mo fògo fún ọ. A ò ní agbára mìíràn. A ò ní oṣó. A ò ní àjẹ́. A ò ní mèrè. A ò ní ẹlẹ́bọra. A ò ní òrìṣà. Ìwọ nìkan náà lọ́ba ṣẹ̀dá. A sì fògo fún ọ. Ògo ni fún orúkọ rẹ. Nítorí pé ó ń dáríjì wá. Ó ń fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya. Ó ń mú ẹ̀ṣẹ̀ wa lọ sókun ìgbàgbé.
Olúwa dúpẹ́. Ó ń ró wa ní agbára àyíká àti agbègbè wa, lójú oorun, lójú àlá, lójú ayé. Ó ń ró wa ní agbára, ó ń ṣẹ́gun fún wa. Àfògo fún ọ, àfògo fún ọ, àfògo fún ọ, àfògo fún ọ, àfògo fún ọ. Ó jẹ́ ká sọ̀rọ̀, ó ń gbóhùn wa, ọ̀rọ̀ ń jáde lẹ́nu wa. Agbápá ó ṣe gbé, agbẹ́sẹ̀ ó ṣe gbé. Àfògo fún ọ bàbá, àfògo fún ọ bàbá. Ó jẹ́ ká sìnkú ọmọ, a ò sìnkú ọkọ, a ò sìnkú aya. Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o, Olúwa ó ṣé o. Àwa mọ̀ ọ́, a mọ̀ pé ìwọ nìkan lọ́ba. Àfògo fún orúkọ rẹ. Ògo ni fún ọ bàbá o, ògo ni fún ọ Ọlọ́run mi, bàbá mi. Ìwọ ni lánàá, ìwọ ni lónìí, ìwọ náà ni títí ayérayé àìnípẹ̀kun. Ògo ni fún ọ, ògo ni fún ọ. Ìwọ lògo àti ọlá tọ́ sí fún ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí orí afẹ́fẹ́ ní òní. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Nínú ìwọ náà sọ, fi ọwọ́ gbáyà pé Olúwa, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ká tó parí 12 days fasting and prayer yìí, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìdílé mi. Ìyanu kan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìyanu yóò sì ṣẹlẹ̀ nínú ayé rẹ, nínú ayé mi àti yín. Màmá, nínú gbogbo ayé gbogbo àwa tí à ń gbọ́ ohùn Ọlọ́run yìí, ní orúkọ Jésù, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu náà yóò sì ṣẹlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan. Ìyanu náà yóò farahàn lórúkọ Jésù. Ká tó parí àdúrà yìí lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ìyanu kan ó ṣẹlẹ̀. A ó yin Ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi Olùgbàlà. A ó gbé orúkọ Ọlọ́run ọba àwọn ọba ga. Isaiah 62 verse 1. Ó ní nítorí ti SIONI èmi kì yóò dákẹ́, àti nítorí Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo rẹ̀ yóò fi jáde bíi títan ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó. Tan iná sí orí ìmọ́lẹ̀, kó gbé sí ẹ̀gbẹ́. Má gbé síbi tó ti lè ràn mọ́ nǹkan o, torí o ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá a bá ń gbàdúrà. So gbé síbi tó jẹ́ pé ó save. Yóò dára fún yín lórúkọ Jésù. A ó rí àánú gbà. Sátánì a máa lò ó nígbà míì mọ́ ènìyàn lọ́wọ́. Lórúkọ Jésù, ogun òkùnkùn kò ní borí yín. Lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó ń dìde ogun lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo agbára tó ń dìde ogun, tó ń dìde ìjà, ọ̀run yóò fi wọ́n sínú ìdè. Ogun ẹ̀mí mímọ́, agbára ẹ̀mí mímọ́ látòde ọ̀run yóò borí wọn lórúkọ Jésù. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé a kú ìtẹ̀síwájú nínú àdúrà 12 days yìí. Lórúkọ Jésù, èmi àti yín a ó ní ìpín rere ní orúkọ Jésù. A ò ní ṣe lásán lórúkọ Jésù. A ò ní ṣe lásán. Kí ni wọ́n ń pè ní ìyanu? What is miracle? Kí ni wọ́n ń pè ní ìyanu? Kí ni ń jẹ́ ìyanu gan? What is miracle? Ìyanu ni ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn, unexpected things that happen in our life. Nǹkan tí a retí tó ń ṣẹlẹ̀ nínú ayé wa, òun ni wọ́n ń pè ní ìyanu. Lórúkọ Jésù, ìyanu yóò sì fi ara hàn nínú ayé wa. Ìyanu yóò fi ara hàn nínú ayé mi àti ẹ. Tí èèyàn bá ń wá ìyanu, téèyàn ò tí ì rí, kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn? Ó máa ń frustrate life ènìyàn. Tí o bá ń fẹ́ ìtẹ̀síwájú nínú ayé ènìyàn, nínú ìgbéyàwó ènìyàn, tí èèyàn ò bá tí ì rí ìyanu yìí kó ṣẹlẹ̀, àbí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ fún ọ pé ìyanu yóò ṣẹlẹ̀, ìyanu yóò ṣẹlẹ̀, dádì ẹ rí ìwòsàn, mọ́mì ẹ rí ìwòsàn, àǹtí ẹ bímọ, bọ̀dá ẹ bímọ, ẹ lọ́kọ, ẹ láya, ẹ ṣe gbá, ẹ ṣàwo. Tí ò bá ṣẹlẹ̀, ó máa ń frustrate life ènìyàn. Miracle always frustrating the life of people, especially Christian. Ó máa ń frustrate Christian láti jẹ́ kó gbé ìgbésẹ̀ tí ò yẹ kó gbé ni. Ṣùgbọ́n tí èèyàn bá ti lè ní kinní kan, kí ni wọ́n ń pè, kí ni ó yẹ kí ọmọ Ọlọ́run kó ní? Ó ní faith and hope. Tí o bá ti ní méjèèjì nínú ìrìn àjò ayé ẹ, ó di dandan kó o borí. Ó di dandan kó o lè gbàdúrà, kó o sì lè gbààwẹ̀ pé ẹnìkíní sọ, ẹni tí mi ò mọ̀ rí pé ìyanu ó ṣẹlẹ̀. Ẹnìkejì sọ pé ìyanu ó ṣẹlẹ̀. Ẹnìkẹta sọ pé ìyanu ó ṣẹlẹ̀. Nǹkan kan ló ń di ìyanu yìí lọ́wọ́. Mo gbọ́dọ̀ gbàdúrà tí ni. Àwọn èrò tí mo rò nígbà tí èmi ń la ìṣòro kọjá pé ẹlòmíì ó rí mi, ìgbà wo lẹ dé láti ìlú òyìnbó, dáàdi ẹjọ́ wá bá wa mú fún mọ́tò yìí sẹ́yìn, ọ̀nkú ẹjọ́, even bí mo wọ bank kérò pọ̀ lọ báyìí, security ó pè mí látẹ̀yìn pé ọ̀nkú ẹ má bọ̀,
wọ́n ń rí ọlá lára mi ṣùgbọ́n ọ̀tá ò jẹ́ kí ìyanu yìí ó farahàn. Mo wá jókòó mo wá rò pé mo wọ chemist pé mo fẹ́ ra oògùn nígbà tí mo wà Nàìjíríà ni mò ń sọ fún yìí pé mo fẹ́ ra oògùn. Woman wá pè mí pé ọ̀nkú ẹ jọ̀ọ́ sà ẹ wá bá wa mú fún mọ́tò yín sẹ́yìn ká lè rí ààyè gbé tiwa síta. Mo wá wòra mi wọ́n á ní mọ́tò náà dà wọ́n ní ó jẹ́ Mercedes Benz. Èmi tí mi ò gbé kẹ̀kẹ́ débẹ̀ kò burú èmi kọ́ mo ní mọ́tò máa wọ́n ní sọ́rí ẹ má bínú sà. Wọ́n rí ọlá lára mi, ọlá ó ń farahàn bẹ́ẹ̀ bó ṣe ń farahàn nínú ayé tiẹ̀ náà ṣùgbọ́n Sátánì ń frustrate life ẹ pé kó o mọ̀ bá a rí ọlá yìí lò. Ṣé ìyanu gan máa ń ṣẹlẹ̀? Yes, ìyanu máa ń ṣẹlẹ̀. Mo ti fi àwọn ìyanu tèmi ṣe àkàwé lóríṣiríṣi fún yín. Mo ti fi ìyanu tèmi ṣe kò ń ṣe àwọn nǹkan kan èèyàn ò gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́ ni ní àwọn ìyanu tèmi gan rí pé eléyìí kọjá òye mi. Kéèyàn tó pè send a message sí yàn pé ṣé o lè ní ààyè, can you have a space in your heart to pray for me? I can see what your God can do now. Kí n tó wo message ó sì ti send owó pé this is my offering. Mo ní no, o ń pray pẹ̀lú mi, o ń ṣọmọ ìlú mi, you are from another country. Why are you giving me an offering? If you want me to accept this offering, you have to tell me what happened. Ó ní okay James, I will tell you. Can you have a space in your heart to pray for me, to forgive me? Mo ní I will forgive you. Àwọn nǹkan tí kò rò pé ó lè ṣẹlẹ̀ kò rò ṣùgbọ́n Ọlọ́run ní èmi ni Ọlọ́run àjùlọ. Bí wọn náà ṣe sọ̀rọ̀ tínú tó rò pé ìyanu yóò lè ṣẹlẹ̀, Ọlọ́run àjùlọ yóò náwó àjùlọ nínú ayé rẹ, yóò náwó àjùlọ sórí ogun rẹ. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ̀mọ́ nínú ayé yín, nínú ayé àwọn ọmọ yìí, nínú ayé ọkọ, nínú ayé aya, nínú iṣẹ́ rẹ, nínú ìgbéyàwó rẹ. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni mo fẹ́ kó o máa dárúkọ. Bó o ṣe tan ìmọ́lẹ̀ rẹ tó o mú dání, nǹkan kan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó yá máa sọ fún Ọlọ́run. Ó ti wà níbi tó wà, agbára ẹ̀mí mọ́ ti wà. Mo sọ tí ẹ bá ti lè rí pé ẹ rí mi lórí afẹ́fẹ́ báyìí pé àjọ wà báyìí a ti bẹ̀rẹ̀ sí gbàdúrà, mọ̀ pé agbára ẹ̀mí mímọ́ kan ti darapọ̀ mọ́ níbi tó wà. Bẹ́ẹ̀ ó sì dúró, ó fẹ́ gbọ́n tó fẹ́ sọ, máa lanu ẹ sọ ìyanu tó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi kóṣù yìí tó parí, kí ọdún yìí tó parí. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí, nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kí ni àwọn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀? Mo wá bẹ̀rẹ̀ sí sọ fọ́lọ́run. Èmi ò mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé ìyanu wà. Can miracle happen? Yes. Miracle can happen when you can fast and pray, when you can stay with God alone. Miracle can happen in your life. Ìyanu lè ṣẹlẹ̀ nínú ayé rẹ nígbà tó bá ti wà nínú Ọlọ́run nìkan ṣoṣo, tó dúró sínú Ọlọ́run, tó ṣe àgàbàǹgebè. Ìyanu yìí gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìyanu yìí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Kí ló lè mú ìyanu ṣẹlẹ̀ nínú ayé mi àti yín mọ̀mọ́? Ìyìn tó lè mú ìyanu ṣẹlẹ̀ nínú ayé wa bọ̀dá àti bàbá tó ń gbọ́ mi, gbogbo wa ni Ọlọ́run bá wí o. Ó ní pé o gbọ́dọ̀ mọ gbàdúrà ní gbogbo ìgbà. You have to pray every time. Prayer without ceasing. O gbọ́dọ̀ mọ gbàdúrà. O gbọ́dọ̀ dájọ́ sí ọjọ́ ìyanu rẹ. O gbọ́dọ̀ dájọ́ sí ọjọ́ ìyanu rẹ. Ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ wò, a ní 12 days fasting and prayer. Àwọn kájọ bẹ̀rẹ̀. Ẹ máa wo bí èṣù ṣe máa ń rìnrìn àjò. Àwọn kájọ bẹ̀rẹ̀. Wọ́n dé agbede méjì, wọ́n dúró. Wọ́n dé agbede méjì, wọ́n dúró. Àwọn kan dé agbede méjì tí ò bá kù 1 hour kí program ó parí àbí 30 minutes, wọn ò ní darapọ̀. Ẹ máa wo àwọn àṣírí ogun èṣù nígbà téèyàn bá ń gbàdúrà ni mò ń sọ fún yìí. Àwọn tí ò ń jẹ́ kéèyàn tètè rí ọwọ́ Ọlọ́run ó ní mò ń sọ yìí. Ó lè jẹ́ pé 10 minutes tá a wọlé sórí afẹ́fẹ́ ni ẹ̀mí mímọ́ ti rìn kọjá, ó ti lọ, ó ti wò ó, kí lè eléyìí fẹ́, mo ti fún eléyìí, mo ti fún. Èyí tó kù ó mà tó tètè dé, bó ló ṣe fẹ́ rí gbà. Ó dàbí exam tán ní kẹ́ wá ṣe ní exam hall pé 2 hours lẹ́fi ṣe o, kó wá dé exam hall ní 30 minutes tó kẹ́ finish. Kí ló fẹ́ kọ́lẹ̀? So lè pass. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ yé wa pé ohun gbogbo tí a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ ṣe lásìkò. Ẹlòmíì ò ní òun sùn gbàgbé. Èmi ò ń àlá mi
máa make sure pé kí n tó wọ bẹ́ẹ̀dì báyìí mo ti gbé aláàmù mi sí pé ó gbọ́dọ̀ jí mi ní 6 o'clock. Mo gbọ́dọ̀ jí ní 6 o'clock. Tó bá ti dún gbọ́n mo ti dìde. Torí mo mọ tí mo fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Mo mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé ọmọ mi. Bí nǹkan bá tiẹ̀ ti wá dáa nínú ayé rẹ tó o ti ń gbádùn tó o ti lówó tó o ti ní gbogbo nǹkan tí àìsàn ò sí o ò sì rántí ọjọ́ ọ̀la o ò sì fi ọjọ́ ọ̀la rẹ kó o fi síwájú Ọlọ́run nípasẹ̀ àdúrà ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí o ò sì fi síwájú Ọlọ́run. Ẹ má jẹ́ kí Sátánì ó máa tàn wá jẹ mọ́ ẹ jẹ́ á fi ọjọ́ ọ̀la wa àti àwọn ọmọ yìí sí iwájú Ọlọ́run. Lórúkọ Jésù yóò dára fún wa. Báwo la ṣe lè rí ìyanu gbà? Báwo ni èmi àti yín ṣe lè rí ìyanu gbà? Ọ̀nà kan ṣoṣo tá a fi lè rí ìyanu gbà ni pé you have to find a way, you have to take action. O gbọ́dọ̀ tí o bá fẹ́ rí ìyanu gbà bó o ṣe lè rí ìyanu gbà ni pé o gbọ́dọ̀ take action. You have to participate in prayer every time. You have to have plan for your life pé ògo tán ni mo ní báwo mo gbọ́dọ̀ ya plan báwo mo ṣe lè rí lò. Bẹ́ẹ̀mi náà ṣe yá ni nígbà tẹ́lẹ̀ yóò rí mi ìgbà wo lẹ dé láti ilé òyìnbó ọ̀nkú ẹjọ́ ẹ fún mi ní ẹ̀ẹ́dẹ̀ mi ò dẹ̀ wá yá mi ní 1 million èmi tí mi ò ní 500 ó ní wá yọ 1 million. Nǹkan kan làwọn ẹni yìí ń rí lára mi. Mo wá òkòkè bó mo ṣe lè ṣe tí bá kún parọ́ fún yín ọ̀nà tẹ́mi gbàdé mi ò ní ọ̀nà àmọ̀ ìkọ́rọ́ ìyàwó mi máa ó wà lórí afẹ́fẹ́ bí ó ń gbọ́ mi tí n bá parọ́ yóò máa já mi pé yóò máa sọ fún mi pé àìrọ́ ló sì ń pa yìí. Mo wá jókòó mo ya plan ìgbésí ayé mi pé kí làwọn ènìyàn yìí ń rí lára mi tí wọ́n fi ń ṣe báyìí. Ládùúgbò tí mò ń gbé ibi mo ti kọ́kọ́ ń fura rèé gbogbo àwọn bàbá mọ̀mọ́ tó wà ń bẹ̀ ẹ káàbọ̀ sà ẹ pẹ̀lẹ́ sà yóò dára fún yín sà ẹ kọ́ wọn kú àwọn tá a sì jọ ń rìn wọ́n mọ̀ etí mi màá fi mọ́ gbọ́ tí wọ́n mọ̀ pé wọ́n lórúkọ lágbájá tàmẹ̀dùn pẹ̀lẹ́ o báwo ni ṣó wà èmi ẹ pẹ̀lẹ́ sà ẹ ra sà kí làwọn bàbá àtìyá yìí ń rí tán fi ń bọ̀wọ̀ fún mi. Mo wá jókòó òkè mo ti ṣiṣẹ́ iṣẹ́ ò lọ déédé mo ti ṣe bísínẹ́sì gbogbo ẹ̀ ó dàrú ni òkè mo ti ní ọ́fíìsì tí mo sí láàbù tí àwọn èèyàn wá ń ṣe blood test mo ń ṣe blood test everything mo ń ṣe fún wọn èmi mo ní mi ò ṣiṣẹ́ rí lọ́ndà èèyàn gbogbo ẹ̀ kàn dé lọ́jọ́ kan ló kàn parun òkè kí ni pílánù ògo tán rí lára mi báwo ni ó ṣe yọ mo wá jókòó mọ̀mọ́ ìwọ àbọ̀dá àti àǹtí tó ẹ wà lábẹ́ òun yìí ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ mo bí ìyanu ṣe lè ṣẹlẹ̀ ni mò ń sọ yìí wọ́n á jókòó pé òkè kí ló ṣẹlẹ̀ tí bá ṣiṣẹ́ oṣù mẹ́ta wọ́n ó dá mi dúró ó lè jẹ́ oṣù mẹ́fà wọ́n ní àwọn ò lè meet up sálárì mi mọ́ ìmíì tí wọ́n bá tiẹ̀ ń ṣe bóyá nu owó tó bẹ́ẹ̀ san fún mi wọ́n san half nínú 100 naira wọ́n san 50 naira mo wá wò pé ìyanu kan wà nù ayé mi ibi tí mo ti ṣiṣẹ́ láàsì tá a bá fẹ́ ṣe prayer meeting ní Wednesday èmi ni doctor tó ní iléeṣẹ́ yìí ó ní ó yá jẹ́ brother rẹ̀ mi ó máa ń pè mí lórúkọ kan ìgbà yẹn lórí kan jáde Agidigba ó ní brother Agidigba you are the one that you pray for us èmi ni màá lead the prayer kí làwọn ènìyàn mo wá jókòó okay mo wá mú bíbélì mi pa mo wá sọ fún ìyàwó mi pé wá o ìwọ̀nba tá a bá ní láàmú manage mo fẹ́ gbàdúrà mo ń lọ sórí òkè màá wá lọ orí òkè Monday Tuesday Wednesday mo ní mi ò ṣiṣẹ́ mọ́ màá ṣiṣẹ́ oṣù méjì oṣù mẹ́rin wọ́n dá mi dúró ìmí wọ́n jẹ gbèsè mo ya plan ayé mi pé bó mo ṣe fẹ́ lè bọ́ mo lọ́rẹ̀ẹ́ kan gbà náà tí ò bá ti sí nǹkan kan lọ́wọ́ mi ó máa ń tajà nínú ọjà ni màá wá lọ bá jókòó síbi ọjà àjọ máa tó àjọ máa tà tí n bá ń lọ yóò fún mi ní change díẹ̀ mo ń sọ àwọn ìrìn àjò tí mo rìn ó ní ẹ̀gbin nínú ṣùgbọ́n lónìí ó dọ̀rọ̀ fún mi ó di ọlá ó di ìfọ̀kànbalẹ̀ màá wá máa bá tajà ó kú lè wà lábẹ́ òun náà máa ń gbọ́ program ilé kọ̀ọ̀kan ó wà fún mi ìjọ 1000 ìjọ 500 ìjọ 200 nínú owó yìí màá òkè ìyá kí wọ́n tó gba sálárì ìwọ gba 500 jẹ́mi náà mú 500 dání mò ń lọ orí òkè mo wá gbàdúrà pé Olúwa
ògo tán ní ò ní ṣẹlẹ̀ yìí, ìyanu kan tán ní kò ní ṣẹlẹ̀ yìí, ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lábẹ́ àkóso bó ti wù kó rí. You have to have a plan for your life. Not everything ní ẹkún òṣè. Mo ya plan, mo wá bẹ̀rẹ̀ sí sin Ọlọ́run. Àwọn nǹkan tó lè mú ìyanu ṣẹlẹ̀ rèé. You have to worship God every day, every time. Mo wá bẹ̀rẹ̀ sí sin Ọlọ́run, mo wá gbàdúrà lórí òkè tó bá rí mi ò ní wọ bàtà nínú ebútú ń bẹ̀. Olúwa èmi ṣe bórí òkè tèmi ń kọ́, èmi sì ń kọ́ pé kó tiẹ̀ dùn pé káwọn aráàlú òyìnbó bá fẹ́ wálé wọn ó rí ibi tó dáa, kò ní sẹ́fọ̀ kò, èmi sì ń ṣe kó taste. Orí òkè ebútú ni gbogbo lẹ̀ ń bẹ̀. Olúwa ògo mi farahàn, ayé mi yípadà, Olúwa mẹ́kún kúrò. Àdúrà pẹ̀lú ààwẹ̀ nínú òjò. You have to have a plan for your life. Not mo gbàdúrà lónìí, mo sì ń fẹ́ yanu, ọ̀la mi ò lè gbàdúrà, ọ̀túnla mo sùn gbàgbé ní dádì, mọ́mì mo ti lọ́wọ́ àwọn èèyàn burúkú tó ti fọmọ dájọ́ tí wọ́n fẹ́ kí wọ́n ráyé gbé. Lọ́wọ́ àwọn ọ̀kà tó kún ayé, mo máa ń sọ fún ìyàwó mi several times pé why tí àwọn èèyàn bí ṣe pọ̀ nínú ayé yìí. Mo fẹ́ lè dá bàbá tó bí mi lẹ́bi pé ó kọ́ wa ní bó ṣe lè ṣe bí sí ọmọ nìkejì pé èmi ò tiẹ̀ ṣe ní evil thought nínú mi ná. Why I don't have evil thought? Why táwọn èèyàn ní evil thought nínú sí ọmọ nìkejì? Why? Kí ló dé? Kí ló fà á? Ṣáyé tá a kú yìí. Èmi àtẹ̀wọ́ mi àtẹ̀gbọ́n mi sọ̀rọ̀ kan lánàá, a wà lórí fóònù. Wọ́n wá sọ fún mi, ọmọ dáadáa níyàwó rẹ, ọmọ kínní kan níyàwó rẹ, mo ní ẹ máa tanra yín jẹ. Ṣé ìgbà tí bàbá tó bí mi kú, ṣé ìyá mi ò gbélé ayé? Ṣé ìgbà tí màmá tiẹ̀ kú, bàbá tiẹ̀ ò gbélé ayé? Àní ìgbà tá a wà nú ayé yìí ká ṣàṣe tó dáa ni. Èsì tí mo fún wọn, mo ní ká ṣàṣe tó dáa ni. Kò sígbà tá a ní lọ. Àwọn in tó wà lọ́kàn tèmi láyé yìí nì débi pé mi ò lè ronú bí ìwọ tó bá wá rí tí àwọn ènìyàn sọ fún ọ, tí wòlíì sọ fún ọ pé ó mọ̀ rí ìyanu, nǹkan kan gbọ́dọ̀ mọ̀ ṣẹlẹ̀ dáadáa nú ayé yín mọ̀mọ́ bàbá, inú ọmọ tẹ́ bí mọ̀mọ́ nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sóhun rere. Ó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀, ó wá gbàdúrà dákúdájí, ìyẹn náà ń bá ara mọ́tò tán gbé sí Facebook. I tap from your glory, I tap from your glory. Ṣé o mọ glory irú glory tó ní? Bóyá glory ọ̀dọ̀ òkùnkùn ló ti gbà ó mọ̀ ó táàpù, bóyá ó lọ gbàdúrà àgbà fẹ́ kú ní ìyanu tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ó wá jókòó, wọ́n jókòó sójú kan, àárọ̀ ó jẹ búrẹ́dì àtẹyin, ọ̀sán ó jẹ àmàlà tó dáa, alẹ́ ó fi fried rice àbí jollof rice àbí kó wá snacks tó dáa kó fi sí. Ó wá sọ I tap your glory, I tap your glory. Ohun tí mo máa ń sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ ní ààrẹ mi, èmi náà fẹ́ rú ìyanu rẹ o. Bẹ́ẹ̀ nígbà tí n bá ń lọ sórí òkè, tí n bá gbé bíbélì báyìí, tí n bá ń lọ báyìí, tí n bá ti gbé bíbélì báyìí, wọ́n rí bíbélì o. Ọ̀rẹ́, where are you going? Ọ̀rẹ́, mo fẹ́ dé ṣọ́ọ̀ṣì ni. Pray for us in the ògógóró, in the sìgá, in the igbó. Pray for us. Mo fi yọ wọ́n o, mo ń kọ́ èyí tẹ́ wà lábẹ́ ohùn mi ni pé ìwà tó bá fẹ́ kí ìyanu ṣẹlẹ̀, kì í ṣe àsọtẹ́lẹ̀ wòlíì nìkan ni ó mú ìyanu ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. You have to have plan ni. Ó ya plan ni pé Olúwa, mo fẹ́ kí ìyanu yìí ó ṣẹlẹ̀. Lára àwọn plan tó o gbọ́dọ̀ yà ni pé o gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì. O gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì kí nǹkan kan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. O gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì. Ẹ̀kejì, o gbọ́dọ̀ fọgbọ́n gbọ́ ohùn Ọlọ́run. You have to have the spirit of forgiveness. The spirit of forgiveness. You have to listen to word of God. Èyí tó ń gbọ́ lọ́wọ́ yìí, o gbọ́dọ̀ gbọ́ kó tẹ́tí rẹ sílẹ̀, kó wọnú ọkàn rẹ, kó wá bẹ̀rẹ̀ sí gbégbésẹ̀ lé. You have to follow the word of God. Kó bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run pé kí ni Ọlọ́run sọ, kí ni ìránṣẹ́ Ọlọ́run yìí sọ lónìí, kí ni tó fi wàásù lónìí. Ṣé mo fẹ́ káyé mi ó dáa lóòótọ́? Oorun tí mò ń sùn yìí ti pọ̀ jù, oúnjẹ tí mò ń jẹ yìí ti pọ̀ jù, pátí tí mò ń lọ yìí ti pọ̀ jù, àwọn tí ò yẹ kí n ṣe tí mò ń fi àkókò mi lẹ̀ fún yìí ti pọ̀ jù. Bó mo ṣe fẹ́ kí ìgbé ayé mi ó dáa. Mọ̀mọ́, ìwọ gan gbọ́dọ̀ pe ọmọ rẹ pé wá, lóòótọ́ mò ń gbàdúrà, mò ń gba àwẹ̀ fún ọ. Ǹjẹ́ ìwọ gan ran àdúrà yìí lọ́wọ́ nínú ayé rẹ? Bó ti wù kó le tó, yóò jájú mọ́, yóò pariwo mọ́, ó bá sọ pẹ̀lú ó bọ́kàn rẹ sọ pẹ̀lú ìrẹ̀lẹ̀. Ìyàwó, mo sọ bí mo ṣe ń ṣàgbèrè tó bá rí fẹ́rẹ́fẹ́ gan kò bá mi jà rí lórí ẹ̀. Ó kún gbóhùn mi,
kò pariwo lé mi rí pé ó ní kí ló dé o kó ní àwọn rí pẹ̀lú obìnrin ni. Ó fi sùúrù ìfaradà ó fi rìnrìn àjò yìí pẹ̀lú mi. Ṣùgbọ́n lónìí ńkọ́ ṣé ó yege àbí ò yege? Àìlè ní sùúrù àti ìfaradà àwọn obìnrin ní ẹ ṣe ń rí divorce. Ó ní ìyanu kan tó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé wọn ò fi ṣẹlẹ̀. Ó ní ò fi ṣẹlẹ̀. O gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ sínú ayé rẹ. Kí ni ọ̀rọ̀ ìgbàgbọ́? You have to speak the language of faith. Ọ̀rọ̀ ìgbàgbọ́ o gbọ́dọ̀ máa sọ. Ẹlòmíì ó sọ̀rọ̀ yóò dé ayé ọ̀tá òun mọ̀ ti bàjẹ́. Ọ̀tá àwọn òun òròpó lè rógolo. Àwọn ọ̀rọ̀ òdì, àwọn ọ̀rọ̀ burúkú mọ̀mọ́ jí láàárọ̀. Ọ̀rọ̀ burúkú ni ó mọ̀. You have to speak the language of faith. Ọ̀rọ̀ ìgbàgbọ́ o gbọ́dọ̀. Ìyàwó mi mọ̀ mi ò sọ negative. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ máa sọ fún pé ó ní tọ́lọ́run fẹ́ ṣe. Ẹ jẹ́ n sọ fún yín láti February ọdún yìí mo ń sọ lẹ́ni bóyá àgbà àkọ́kọ́ February ọdún tá a wà yìí ni iṣẹ́ mi ti ń ṣe ségesège from April, May, June, July, August àbí kí la wà yìí oṣù wo la wà yìí August, September mi ò ṣiṣẹ́ mo dẹ̀ ń san bíìlì tí ò tiẹ̀ ṣe é sọ síta bẹ́ẹ̀ mo sì tún fún àwọn èèyàn ní nǹkan ṣó o mọ̀ tí àwọn mi bá sọ kí ni màá ní ó mọ̀ tó tó stage mo tún sọ fún òun gan fún rẹ̀ pé ó yá resign mo mọ Ọlọ́run tí mo gbọ́kànlé resign. Don't allow your work, your life to frustrate you. Don't allow your work, your life, your everything that you are passing through to frustrate your marriage. Resign. Ó lóun resign ó ní àmọ́jẹ́ kíní kan àṣọ pé mo ò ṣiṣẹ́ mo ní resign. Ìgbà tí ó gbọ́ mo lọ sórí email ẹ̀ mo resign from my own hand. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kejì nígbà tí mo ké pe Ọlọ́run òtítọ́ ó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ń gan fúnra ẹ̀ ló ń sọ pé ṣeṣẹ́ lòun á ń ṣe yìí. Mo ní yes mo ní Ọlọ́run sọ pé ọdún àṣepé lọ́dún yìí ẹ ti gbàgbé ni ọdún àṣepé lọ́dún yìí tí ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ọlọ́run fẹ́ renew gbogbo journey wa because àwa náà ti ń sìn. Ó fẹ́ renew ẹ̀ ohun gbogbo tá a rò pé ṣé ó ṣe fún wa pẹ̀lú ìrọ̀rùn. Kò fóore mi sọ́wọ́ ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀ dọlọ́run. Ó yẹ̀yẹ́ alágbára tí àánú bá wà. Ọlọ́run á máa yẹ̀yẹ́ alágbára tó bá ní àánú rẹ lọ́wọ́ tí ò ṣe. Ọlọ́run máa ń yẹ̀yẹ́ irú wọn dànù. Ẹni tó rò pé àánú rẹ ń bẹ lọ́wọ́ òun àfi tó bá rá bàbà tó bá bẹ̀bẹ̀ tó bá pè tó fi fóònù sunkún lórí fóònù kó tó ṣe Ọlọ́run máa ń yẹ̀yẹ́ irú wọn. Ó ríṣẹ́ ó bẹ̀rẹ̀ iṣẹ́ fúnra ẹ̀ ní ó ní ṣeṣẹ́ wá lòun ń ṣe yìí òun ti yá dé ó sì ń gbowó ẹ̀. Oníṣòrí Ọlọ́run lọ́dún àṣepé lọ́dún yìí mọ̀mọ́ nínú ayé yín ọdún àṣepé ni tí ẹ bá ti lè mọ sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ sínú ayé yín. Don't take no for answer. Ṣé gbọ́n kan tí mo sọ má gba no ní answer. Don't ever take no for answer. Kó o sì mọ sọ ọ̀rọ̀ gbàgbọ́ ayé mi gbọ́dọ̀ dáa ìyanu ńlá gbọ́dọ̀ ṣẹlẹ̀ nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi mo gbọ́dọ̀ achieve nǹkan báyìí. Mo ní Ọlọ́run sọ pé ọdún àṣepé ni. Èmi fúnra mi tó ń wò yìí mo bẹ̀rẹ̀ iṣẹ́ bí Ọlọ́run ṣe ìrìn àjò ẹ̀ kò tí ì tó àsìkò tí màá sọ. Nígbà mo wo iye tó fẹ́ sọ fún mi àti iye tí ẹni ìgbèkùn ẹni tí ó wà nínú ìgbèkùn Ọlọ́run àfi tó bá wá ìdáríjì Ọlọ́run tí mo bá ṣe business $1.8 million tí ò fún mi ní $1 pé tẹ̀ mo appreciate ẹ o tí mo sacrifice gbogbo marriage àti life àtàwọn ọmọ mi fún pé kó fi lè débi gíga tó sì daṣẹ́ rú iṣẹ́ mi rú. Wọ́n á wò báyìí wọ́n á sọ fọ́lọ́ mo wo iye tí àwọn ilé ìfẹ́ san mo wo iye tó ń san fún mi tó tún ní mi lára. Wọ́n á pe Ọlọ́run ọba àwọn ọba tó bá yẹ pé lóòótọ́ ni mo jẹ́ wòlíì gbogbo ohun tí mo ṣe fún ẹni tó ní mi lára yìí tí ò mọ̀ àánú tí mo béèrè lọ́wọ́ ẹ tí mo gbà fún tí ò mọ̀ Olúwa bá ń gbé fáwọn ẹni ó sì bẹ̀rẹ̀ sí gbé fún wọn. Wòlíì ni mí mo tún wojú ẹ̀ mo ní do you believe I'm a wòlíì I'm a prophet ó ní yes mo ní God will show you that I'm a prophet goodbye.
mo sì wọ́wọ́ mi báyìí mo ní Olúwa àwọn ẹni rèé ògo tẹ́lẹ̀ yóò mọ̀ ọ́ lò tó misuse bá gbé fáwọn ẹni. Ọlọ́run ni mò ń pè kì í ṣe oṣó àti àjẹ́. Ìwọ náà Ọlọ́run ló ń pè kì í ṣe oṣó àti àjẹ́. Sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ má gba no má accept no láyé rẹ mọ́ láti òní lọ mọ̀mọ́. Má sọ pé nǹkan kan ṣòro ó ṣe fún ọ mọ́. Má sọ bẹ́ẹ̀ pé eléyìí ṣòro ó ṣe fún mi. Ohun gbogbo ní ṣíṣe lọ́dọ̀ Ọlọ́run. Má doubt Ọlọ́run mọ́ láti òní lọ. Tó bá fẹ́ kí ìyanu kan ṣẹlẹ̀ nínú ayé rẹ, ẹ má bínú, á gbàdúrà. Ṣùgbọ́n àwọn nǹkan yìí ló lè mú ìyanu ṣẹlẹ̀ ní tó ń gbọ́ yìí. Má doubt mọ́, don't doubt in your mind. Pé ṣé ìkẹ́ yìí ó ṣe ṣé tí prophet sọ fún mi ṣé yóò rí bẹ́ẹ̀, ṣé màá lóyún ṣá, ṣé màá bímọ ṣá, ṣé màá lọ́kọ ṣá, ṣé mo lè lọ ìlú òyìnbó ṣá. Àwọn tó lọ́n fi bẹ̀rẹ̀ ìrìn àjò tèmi ó bẹ̀rẹ̀ ní April ó parí ẹ̀ ní August. Mi ò ronú pé mo fẹ́ travel out, mo kàn ní passport, mo sì sọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ gbàgbọ́ tí mo ní ká máa sọ pé ìwọ passport ó mọ̀ kú 6 months tó expire, mo gbọ́dọ̀ rí ọ lòkó tó expire, mo sì rí lò. Ẹni tọ́lọ́run sì lò fún mi, mo kàn pé ẹni tó jẹ́ ẹ ti fún mi lówó kí n máa ṣe bísínẹ́sì kerosene. Ó ní kerosene kọ kerosene ni. Wo ọkọ̀ lágbájá wà ń bí ọ̀rọ̀ ẹ ló ṣà ń tẹnu mọ́. N ò sì rákọ́ lágbájá yìí rí, mi ò mọ̀ rí. Ó sì lọ, ó sì wo gbogbo ẹ̀, ó sì bẹ̀rẹ̀ at admission àti gbogbo ẹ̀ àti school, ó sì wá, ó sì ṣe gbogbo ẹ̀, ó sì pè mí. Lágbájá, please bá send a passport page ẹ sí mi. Ó sì send ẹ̀ bí eré bí àwàdà. August wọ́n ti lu visa mi. Ó sì padà wá sí Nàìjíríà pé n tó ń wá lọ Ọlọ́run ti ṣe o. Rẹ̀mí, congratulations, you will succeed in Australia o. Ayé mẹ́sà ọjọ́ kan ṣo tí mo rí láyé, ọjọ́ kan náà tí mo sì rí gbẹ̀yìn náà rí. Ta lọ́lọ́run ò lè lò fún ọ nígbà tó o bá ti doubt. Don't doubt the word of God. Don't doubt. Tí n bá sọ fún ọ pé màmá lórúkọ Jésù ọmọ yìí ò kú mọ́, gbà pé kò kú mọ́. Tí bá sọ pé ní orúkọ Jésù mọ́mí ẹ máa lọ, ìyanu ti ṣẹlẹ̀, gbà pé ìyanu ti ṣẹlẹ̀. Don't ever doubt. Àwọn tó lè mọ doubt làwọn tán ni o lọ mú 1 million wá fún ìyanu, lọ mú 100,000 wá fún ìyanu, wá ra anointing oil, wá ra omi. Kándù yìí mo ti gbàdúrà fún ọjọ́ 7 mo ti ń gbàdúrà sórí kándù yìí, mọ̀mọ́ ẹ wá rà kẹ́ ẹ lọ tán. Mọ̀ dá wọn lóhùn, o lè doubt wọn. Ṣùgbọ́n ẹni tó sọ fún ọ pé ní orúkọ Jésù mọ̀mọ́ ìyanu ó ṣẹlẹ̀, ẹ máa lọ. Mọ̀ doubt ẹ mọ́. Má kàn jókòó pé àwọn ni mo ológo ṣùgbọ́n ojókòó sójú kan, bó ló ṣe fẹ́ rógo yìí lò. You have to work towards it. Èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí bọ́n ṣe ń sọ pé mo lógo, ó máa jẹ kíní kan, mo ra mọ́tò, mo ń ṣe kabúkabú, mo ń ṣe gbogbo ẹ̀. Ìyàwó mi wà lábí ohun yìí. Don't even sit down in one place. Máa fi yìí tó bá rí, máa fi kọ́fà yìí tó tí rí, títí tí ìyanu yìí yóò fi ṣẹlẹ̀ nínú ayé rẹ. Don't look at yourself that I'm a big man. Mo ti gbé èèyàn láti Ìyànà Pájà dóṣòdì, ó sì wò mí títí ọmọbìnrin sì wò mí báyìí. Ó ní daddy, this job is not fit you sir. Pé iṣẹ́ yìí ò fit yìí. Ó rí pé kò ṣe tí Ọlọ́run dá mọ́ mi. Ó rí bí ó wá wò mí, ó ní mo ti bá bro mi sọ̀rọ̀. I've talked to my brother. I will buy one car for him to do this kind of job. He reviews. Ó ní daddy, iṣẹ́ yìí ò ń ṣiṣẹ́ tó yẹ ká ẹ máa ṣe. Pé mo ní àmọ́ kan ṣáà fi lè pawọ́dà ni. Lónìí tó bá rí mi kò lè dá mi mọ̀mọ́. Kò lè, even Nàìjíríà tí mo ti wa mọ́tò, mo padà wá síbẹ̀ báyìí, mo fẹ́ wa mọ́tò, àwọn wọ́n ń ṣépè fún mi lójú títì ní pé get out from the road. Wèrè wo ló wa mọ́tò yìí ò dẹ. Èmi fọ́lọ̀ rúùlù ìlú òyìnbó. Bí n bá débi iná màá dúró, bí n bá rọ́ lọ́kadà tó bọ̀ màá dúró, bí n bá réèyàn tó fẹ́ kọjá ta lélẹ́yìn get out from the road. Mi ò lè drive mọ́ ní Nàìjíríà gan. Mo láti pe ọ̀rẹ́ mi kan pé wá gbé ibi tá a fẹ́ lọ lónìí, ó ìwọ ló wá gbé mi lọ, wá gbé mi o. O gbọ́dọ̀ gbégbésẹ̀ lórí ìyanu tán ni yóò ṣẹlẹ̀ yìí. You have to work towards it. Kó o máa gbégbésẹ̀, wá nǹkan kan ṣe.
mọ́ jókòó wọ́n ní ìyanu ṣẹlẹ̀ kò ní jábọ́ látọ̀run. Bó bá jẹ́ omi ni agbára rẹ̀ ká láti tà, gbàdúrà kó mọ fàdúrà tó lẹ́yìn kó mọ béèrè fún àánú, ó mọ ra àánú gbà, ó mọ ra àánú gbà, ó mọ ra àánú gbà títí tí ìyanu tán ni yóò ṣẹlẹ̀, yóò fi ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò gbàdúrà ìyanu yóò ṣẹlẹ̀, ó wàá jókòó wọ́n ní ìyanu ó ṣẹlẹ̀, wọ́n ní ìyanu ó ṣẹlẹ̀. Ó lè jẹ́ bí tó ti ń ta omi ló ti pàdé aláàánú. Ẹ wo bí tèmi ti pàdé aláàánú, mo ní mo fẹ́ máa ta kerosene ó ṣèṣ. Ibi tí ìyanu ti bẹ̀rẹ̀ rèé lórí ayé mi. Ó gbégbèsè kan ni, má wo ra rẹ pé I'm a big man, I'm a big, tí n bá sọ gbogbo ohun tẹ́ ń sọ iṣẹ́ ẹ lè mọ̀ pé mo là á kọjá. Ẹ lè mọ̀, ẹ kàn máa wo ni pé God bless daddy o, God bless daddy o, daddy ló gbèrú mọ́tò yìí wá Nàìjíríà, daddy orí òkè. Ẹ kàn máa wo, ẹ ní mọ̀ tí mo ti là kọjá. Don't look at yourself that I'm a big man. Gbégbèsè lórí ohun gbogbo tó ń gbé ìgbésẹ̀ yìí. Tó bá wá ti gbé ìgbésẹ̀ yìí, ó wàá máa fi ọ̀rọ̀ Ọlọ́run tọ́ lẹ́yìn pẹ̀lú àdúrà àti ààwẹ̀. Lẹ́yìn tó bá ti ń fi àwọn nǹkan yìí tọ́ lẹ́yìn, ó wàá dúró. Nígbà tó bá ti dúró, you have to wait. Ó wàá dúró pé Olúwa, mo ti dúró lórí ọ̀rọ̀ rẹ o. Ò ní jẹ́ kádùúrà ó sú ọ, ààwẹ̀ gbígbà ò ní sú ọ, ó mọ̀ wá tẹ̀síwájú. Nígbà náà ni àwọn nǹkan tó ní kò possible yìí yóò wá bẹ̀rẹ̀ sí possible fún wọn. Àwọn nǹkan tọ́ta rẹ ní ò lè achieve yóò wá bẹ̀rẹ̀ sí achieve ẹ̀. Wọ́n máa mọ bínú, so nígbà tó wá ń bínú yẹn, àwọn àdúrà tí wọ́n ti gbà tó ń gbà lọ́wọ́ tó rò pé ò dáhùn, àwọn àdúrà yìí ni ó mọ̀ wá kojú wọn pé ẹ má dán wò, ọmọ wa ni, ọmọ mi ni, ò gbọ́dọ̀ fọwọ́ kàn án. Iṣẹ́ ẹ̀ ò gbọ́dọ̀ fọwọ́ kàn, bó bá fọwọ́ kàn ikú ni. Ìdílé ẹ̀ bó bá fọwọ́ kàn àrùn ló mọ̀ ṣe títí tó fi kú láyé. Àṣẹ kan ó mọ̀ wá tẹ̀lé ọ kiri nítorí pé ó ti jìyà, ó ti gba àwọn àdúrà yìí, ó ti gba àwẹ̀, ó ti gbọ́ràn. Ó sí nínú ẹ̀ṣẹ̀ mọ́, ó sí nínú àgàbàǹgebè, ó ti wá ń gbìyànjú rẹ inú wa máa fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ. Ìgbìyànjú rẹ ó máa fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ. Ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa, ẹ̀mí mímọ́ o, ayérayé Ọlọ́run, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi lónìí. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, o gbọ́dọ̀ débẹ̀. Ọlọ́run gbọ́dọ̀ mú ọ débẹ̀. Bó ṣe ń gbọ́ ohùn ìbẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa mú mi débi ìyanu mi. Ẹ̀mí mímọ́ mú mi débi ìyanu mi. Ó yá jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé mi. Ẹ gbàdúrà, ẹ ké pe Jésù. Ẹ gbàdúrà pé Olúwa, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú 12 days fasting and prayer. Nínú ayé àwọn ọmọ mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìwọ tó wà lóyìnbó jẹ́ mọ́tara rẹ jẹ́. Wọ́n bá la ọ́n dìlẹ̀ kan. Ó tún máa wòra rẹ pé ṣé ìlú òyìnbó ni mo wà ṣá. Wọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀. Ó jẹ́ gbàdúrà pé Olúwa, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ọmọkùnrin kan mo sọ̀rọ̀ pẹ̀ lánàá fẹ́rẹ́fẹ́ pé ó lálàá pọ́n jí bàtẹ̀ lójú ayé, wọ́n sì jí bàtẹ̀ náà lójú ayé. Inú ilé ni ó wà 24 hours. Ó kọ application, ó lọ interview, wọn fún. Ọjọ́ tí interview bá ti kọ̀la yóò bọ́ bèrè lájọṣepọ̀ lójú oorun. Tó bá lọ bí interview fẹ́ẹ̀lì ni. Ìlú èyìnbó ló wà, ìlú èyìnbó. Bó bá ti kọ̀la báyìí ó ní kò sí bó ń ṣe. Ó nígbà bí òun ò ní sùn, òun lòun ò sùn. Ṣé nígbà tó ń bá sùn lòun ò bóbìnrin lájọṣepọ̀, òun ò ní sùn. Òun ò wá ranjú kalẹ̀. Ó ló lè jẹ́ kó ó kù 10 minutes báyìí kó mọ̀ lọ. Lòun kàn dúró sórí iṣẹ́ àbẹ̀ òun sì sùn lọ. Orí iṣẹ́ abẹ́ náà láàrin 10 minutes ni ó ti bóbìnrin lájọṣepọ̀, yóò sì lọ fún interview fẹ́ẹ̀lì. Gbogbo wọn ti rí ìyanu, wọn ti sá lọ. Jésù mú mi débẹ̀, Olúwa mọ́ṣáì mú mi débẹ̀, aṣẹ̀dá mi mọ́ṣáì mú mi débẹ̀. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìdílé mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó yá bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé ó gbọ́ ohùn mi lónìí, mo dúpẹ́ pé ó gbọ́ ohùn mi lónìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìlú òyìnbó ló wà. Ó ní bó bá fẹ́ lọ ṣe interview, òun ò ní sùn látàlẹ́ mọ́jú pé òun nínú ẹ̀ tó ń bá sùn lòun bóbìnrin sùn. Ó ló lè kù 20 minutes dáàdì, òun kàn lè gbàgbé sùn lọ lórí ibi tó ń wà. Òun ó sì lájọṣepọ̀ yìí tó bá dẹ̀ lè ṣe interview fẹ́ẹ̀lì ni. Fẹ́ẹ̀lì ìlú òyìnbó ni ó gbogbo nǹkan dojúrú. Ó ní bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, òun ò láṣọ lọ́rùn mọ́.
nílùú èyìnbó. Ó jẹ́ gbàdúrà pé Olúwa mo dúpẹ́ pé ó gbọ́ ohùn mi lórí ọmọ yìí lónìí, lórí ìdílé mi mo dúpẹ́ pé ó gbọ́ ohùn mi, lórí ayé mi mo dúpẹ́ pé ó gbọ́ ohùn mi. Ó yá sọ pé Ọlọ́run ìwọ lọ́lọ́run ìyanu, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ká tó parí 12 days fasting and prayer, Olúwa mo fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́, mo fi ọ̀rọ̀ ọmọ mi lé ọ lọ́wọ́, mo fi ọ̀rọ̀ ìdílé mi lé ọ lọ́wọ́. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ayé mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí iṣẹ́ mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ayérayé, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọba tó pọ̀ nípa àjẹbára, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà, ẹ bẹ̀rẹ̀ sí kékeré Ọlọ́run, mo fẹ́ ìyanu nínú ayé mi, nínú ìdílé mi, mo fẹ́ ìyanu lórí ọ̀rọ̀ ọmọ mi yìí, ọmọ tí ń pa mí lẹ́kùn yìí, Olúwa mo fẹ́ ìyanu lórí ọ̀rọ̀ wọn. Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, èmi ò mọ ìyanu náà. Bó ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ máa sọ fún Ọlọ́run pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi. Ọ̀run gbọ́dọ̀ mú ọ débẹ̀, ibi ìyanu yìí ọ̀run gbọ́dọ̀ mú ọ débẹ̀, ibi ògo yìí ọ̀run gbọ́dọ̀ mú ọ débẹ̀. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú àwẹ̀ ọjọ́ méjìlá yìí. Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó yá gbàdúrà pé Olúwa ìgbàgbọ́ mi tí ó mú ìyanu ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ dòkú, ìgbàgbọ́ mi ò gbọ́dọ̀ dòkú, ìgbàgbọ́ mi ò gbọ́dọ̀ dòkú, ìgbàgbọ́ mi ò gbọ́dọ̀ dòkú ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ẹ gbàdúrà pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ orúkọ Jésù, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí iṣẹ́ mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu ṣẹlẹ̀ nínú ayé Hánà, ìyanu ṣẹlẹ̀ nínú ayé Jábésì, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí n tó parí àdúrà yìí, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí oṣù yìí tó parí, kí ọdún yìí tó parí, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ sí gbàdúrà, ẹ já bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi, lórí ọmọ mi, lórí ọkọ mi, lórí iṣẹ́ ọkọ mi, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ wá pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa gbogbo òkúta ìdènà tí ò jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀, tí ò jẹ́ kí ìyanu ó fara hàn nínú ayé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa yí wọn dànù, ẹ máa yí wọn dànù. Agbára tó yí òkúta ibojì Lásárù ó yá bẹ̀rẹ̀ sí yí wọn dànù, bẹ̀rẹ̀ sí yí wọn dànù, bẹ̀rẹ̀ sí yí wọn dànù, bẹ̀rẹ̀ sí yí wọn dànù. Gbogbo òkúta ìdènà, gbogbo agbára ìdènà tí ò jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Bó ṣe ń gbọ́ mi, máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Gbàdúrà, gbogbo ara rẹ fi gbàdúrà pé Olúwa ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Gbogbo òkúta ìdènà tó dí ìyanu mi lọ́nà, Olúwa máa yí kúrò, 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 Olúwa máa yí kúrò. Ó yá gbàdúrà pé gbogbo ẹ̀mí kéèyàn máa dáàtù nǹkan, kéèyàn máa wò pé ṣé ó ṣe é ṣe, ẹ̀mí ṣó ṣe é ṣe, Olúwa ó yẹ dòkú. Gbogbo ẹ̀mí ṣó ṣe é ṣe, ẹ̀mí ṣé mo lè ṣe, ó yẹ ẹ máa dòkú ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú. Ẹ̀mí ṣé mo lè ṣe, ẹ̀mí ṣó ṣe é ṣe, ẹ̀mí ṣé yóò rí bẹ́ẹ̀, ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú ní orúkọ Jésù. Ó yẹ ẹ máa dòkú ní orúkọ Jésù, ó yẹ ẹ máa dòkú. Mo pàṣẹ jáde báyìí ní orúkọ Jésù, ó yẹ ẹ máa dòkú. Gbogbo ìwọ tó wà lábẹ́ òfin, ẹ̀mí ṣé mo lè lọ́kọ, ẹ̀mí ṣé mo lè bímọ, ẹ̀mí ṣé mo lè láya, ẹ̀mí ṣé ọmọ mi lè gbádùn, ẹ̀mí ṣé ọmọ mi lè rógolò lórúkọ Jésù. Ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú. Gbogbo ẹ̀mí ṣé ọmọ mi ò ní kú lórúkọ Jésù. Ó yẹ ẹ máa dòkú, ó yẹ ẹ máa dòkú. Mo sọ̀rọ̀ àṣẹ jáde gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Gbogbo ẹ̀mí doubt nínú ayé rẹ lórúkọ Jésù, ó yá kó máa dòkú. Ẹ̀mí tí òjò rógolò, ó yá kó máa dòkú. Ẹ̀mí tí òjò ráàánú gbà, ó yá kó máa dòkú. Ẹ̀mí tí ò jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù, ó yá kó máa dòkú, ó yá kó máa dòkú, ó yá kó máa dòkú, ó yá kó máa dòkú. Ẹ̀mí ìbẹ̀rù tí kì í jẹ́ kí èèyàn ráàánú gbà, ó yá kó máa dòkú, ó yá kó máa dòkú. Ó yẹ gbàdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí ìwọ ẹ̀mí ṣó ṣe é ṣe nínú ayé mi, ó yá bẹ̀rẹ̀ sí dá láàyè. Ìwọ ẹ̀mí ṣó ṣe é ṣe nínú ayé ọmọ mi, bẹ̀rẹ̀ sí dá láàyè. Ìwọ ẹ̀mí ó ṣe é ṣe nínú ayé mi, bẹ̀rẹ̀ sí dá láàyè. Ìwọ ẹ̀mí ó ṣe é ṣe, ìwọ ẹ̀mí màá rí ṣe, ó yẹ ẹ máa dá láàyè lórúkọ Jésù. Ó yẹ ẹ máa dá láàyè lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó yẹ gbàdúrà. Bàbá kò ságbára tó dàbí ti Jésù, agbára tó jágbára lọ, kò ságbára. Ó yá gbàdúrà pé Olúwa gbogbo ẹ̀mí ogun líle nínú ayé mi, gbogbo ẹ̀mí ogun alágídí nínú ayé mi, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí dòkú ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin ẹ̀mí ogun alágídí
nínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí dòkú. Gbogbo ẹ̀mí alágídí ó yẹ bẹ̀rẹ̀ sí dòkú. Gbogbo ẹ̀mí tó lágídí, ẹ̀mí burúkú, ẹ̀mí ogun, ẹ̀mí ìdààmú, ẹ̀mí wàhálà, ẹ̀mí ìjákulẹ̀, ẹ̀mí àìrọ́kọfẹ́, ẹ̀mí àìbímọ, ẹ̀mí àìláya ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀yin ẹ̀mí alágídí nínú ìdílé mi, nínú ìgbéyàwó mi ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Ẹ̀mí kan ló ń ṣiṣẹ́ burúkú yìí, iṣẹ́ agídí ni, yóò máa ó lágídí, ogun yìí lágídí ó kàn kó lọ, ogun yìí ní òní ràánú gbà. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ẹ̀mí agídí ó yẹ máa dòkú, 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 ó yẹ máa dòkú. Ó yẹ pariwo pé Olúwa níbi tí mo ti rò pé kò sọ́nà, ẹ̀yin ogun ọ̀run ó yẹ lànà. Níbi tí mo ti rò pé kò sáànú mọ́, ẹ̀yin ogun ọ̀run ó yẹ sílẹ̀kùn àánú. Níbi tí mo ti rò pé kò sáànú mọ́, ní orúkọ Jésù Kristi ẹ̀yin ogun ọ̀run ó yẹ sílẹ̀kùn àánú. Níbi tí mo ti ní kò sọ́nà, ó ní where there is no way he will make a way. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ibi tó mo ti rò pé kò sọ́nà ó yá bẹ̀rẹ̀ sí lànà. Gbogbo ibi tí mo ti rọra mi pín Olúwa bẹ̀rẹ̀ sí lànà, Olúwa bẹ̀rẹ̀ sí lànà, Olúwa bẹ̀rẹ̀ sí lànà, Olúwa bẹ̀rẹ̀ sí lànà. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ògo láṣọ ìlékè. Ó yá gbàdúrà pé Olúwa jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu di ohun tí màá máa rí ní ojoojúmọ́. Jẹ́ kó di ohun tí ó máa ṣẹlẹ̀ nínú ayé mi lójoojúmọ́. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Olúwa jẹ́ kó di ohun tí ó máa ṣẹlẹ̀ nínú ayé ọmọ mi lójoojúmọ́. Ẹ ké pe Jésù, ẹ gbàdúrà mọ̀mọ́ pé Olúwa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé mi lójoojúmọ́, nínú omi ara àti ẹ̀jẹ̀ ara mi, nínú ogun àìsàn tí mo wà yìí. Jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní ojoojúmọ́ Olúwa. Jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, 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 jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ó yẹ gbàdúrà pé gbogbo ogun náà nínú ayé mi ó tó dí ìyanu mi lọ́wọ́. Ó yẹ ẹ máa wọnú ìdè, ẹ máa parẹ́, ẹ máa parẹ́. Gbogbo ogun kò ṣeé ṣe, gbogbo ogun náà ó lórúkọ Jésù ó yẹ ẹ máa parẹ́, ó yẹ ẹ máa wọnú ìdè, ẹ máa wọnú ìdè, ẹ máa wọnú ìdè, ẹ máa wọnú ìdè, ẹ máa wọnú ìdè. Gbogbo ogun náà ilẹ̀kùn àánú tí kò ṣí lórúkọ Jésù ó yá máa ṣí. Gbogbo ilẹ̀kùn àánú rẹ ó yá kó máa ṣí. Ìwọ tó wà lábẹ́ òun, gbogbo ilẹ̀kùn àánú ó yá kó máa ṣí fún ọ. Gbogbo ilẹ̀kùn àánú ó yá kó máa ṣí fún ẹ. Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ ire rẹ ó yá kó máa ṣí. Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ àlùyọ rẹ ó yá kó máa ṣí. Gbogbo ilẹ̀kùn tó tì mọ́ ìyanu rẹ ní orúkọ Jésù ó yá kó máa ṣí, 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 ó yá kó máa ṣí. Ó yá gbogbo ilẹ̀kùn àánú tó ti tì mọ́ ní orúkọ Jésù mo pa á láṣẹ ó yá kó ṣí. Gbogbo ilẹ̀kùn àánú èyí tó tì mọ́ ọmọ rẹ, èyí tó tì mọ́ ọkọ rẹ, èyí tó tì mọ́ ìyàwó rẹ, èyí tó tì mọ́ ìgbéyàwó rẹ ó yá máa ṣí ní orúkọ Jésù. Máa ṣí pẹ̀lú agbára iná, pẹ̀lú ọwọ́ agbára iná, pẹ̀lú ọwọ́ agbára iná, pẹ̀lú ọwọ́ agbára iná ó yá máa ṣí, ó yá máa ṣí, ó yá máa ṣí. Ilẹ̀kùn tó tì ó yá kó máa ṣí. Gbogbo ilẹ̀kùn ore, gbogbo ilẹ̀kùn àánú, gbogbo ilẹ̀kùn àlùyọ ó yá máa ṣí, ó yá máa ṣí, ó yá máa ṣí. Gbogbo ìwọ ilẹ̀kùn ìbànújẹ́ lórúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa tì wá. Ilẹ̀kùn ìbànújẹ́, ilẹ̀kùn ìjákulẹ̀, ilẹ̀kùn àṣetì ó yẹ ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa tì pa pẹ̀lú agbára iná. Ẹ máa tì pa, ẹ máa tì pa, ẹ máa tì pa, ó yẹ máa tì pa. Ó yẹ gbàdúrà pé Olúwa gbogbo ogun tí mo jogún nílé bàbá mi, gbogbo ogun tí mo jogún nínú ìran mi lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá fagilé wọn lónìí. Iná ọ̀run máa jó wọn. Gbogbo ogun tó jogún lára bàbá, ogun tó jogún lára ìyá, gbàdúrà pé Jésù ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí finá jó wọn, ẹ bẹ̀rẹ̀ sí finá jó wọn. Gbogbo ogun tí mo jogún ẹ̀jẹ̀ Jésù ó yá rà mí padà, ẹ̀jẹ̀ Jésù ó yá rà mí padà. Gbogbo ogun tí mo jogún látara bàbá, látara ìyá, látara nídìílé bàbá, ìdílé ìyá, ìdílé ìyàwó, nídìílé ọkọ, nínú ìran mi lórúkọ Jésù ó yá mo fi iná ọ̀run fagilé, mo fi iná ọ̀run fagilé. Gbogbo ogun tó jogún lára bàbá rẹ ó ti kú ni ó wà láyé ni máa káńsù ẹ̀ lónìí. Ó yá máa káńsù ẹ̀, máa káńsù ẹ̀, máa káńsù ẹ̀, máa fagilé, máa fagilé, máa fagilé, máa fagilé, máa fagilé. Gbogbo ogun tó jogún ó yá máa fagilé, ó yá máa fagilé. Ó yá pariwo pé ẹ̀yin ajagun òde ọ̀run tó ń ṣiṣẹ́ ìyanu ó yá ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu lórí ọ̀rọ̀ mi. Ẹ̀yin ajagun òde ọ̀run tó ń ṣiṣẹ́ ìyanu ó yá ẹ ṣiṣẹ́ ìyanu lórí ọ̀rọ̀ mi. Pé Jésù kó
mo pariwo pé gbogbo ẹ̀yin ajagun òdi ọ̀run tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yẹ dá sí ọ̀rọ̀ mi ó yẹ bẹ̀ sí ṣe ìyanu lórí ọ̀rọ̀ ọmọ mi lórí ọ̀rọ̀ ayé mi ó yẹ bẹ̀ sí ṣe ìyanu ẹ bẹ̀ sí ṣe ìyanu gbogbo ẹ̀yin ajagun òdi ọ̀run tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yẹ bẹ̀ sí ṣe ìyanu ẹ bẹ̀ sí ṣe ìyanu ẹ bẹ̀ sí ṣe ìyanu lórí ọ̀rọ̀ mi ẹ bẹ̀ sí ṣe ìyanu gbogbo ẹ̀yin ajagun òdi ọ̀run ó yẹ bẹ̀ sí ṣe ìyanu àwọn kan ló jagun fún Jábẹ́sì àwọn kan ló jagun fún Hánà àwọn kan ló jagun fún Bátílómì obìnrin oníṣẹ̀jẹ̀ àwọn kan ló jagun fún ìwọ náà pè wọ́n pé ẹ̀yin ajagun ọ̀run o ẹ̀yin ogun ọ̀run o ẹ̀yin ogun ọ̀run o ẹ̀yin ogun ọ̀run o ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ilẹ̀kùn àánú máa ṣí kí òjò àánú máa rọ̀ òjò àánú kó máa rọ̀ òjò àánú kó máa rọ̀ nínú ayé ọmọ rẹ nínú ayé rẹ òjò àánú kó máa rọ̀ 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 ó yá pariwo pé Olúwa ilẹ̀kùn rẹ tọ́ta tì mọ́ mi ní ọjọ́ iwájú ó yá ṣí lónìí ní orúkọ Jésù ilẹ̀kùn ire ọjọ́ iwájú tí ọ̀tá tì mọ́ mi ó yá ṣí ní orúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ tí ọ̀tá tì mọ́ mi ó yá ṣí ní orúkọ Jésù 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 gbogbo ilẹ̀kùn oríire gbogbo ilẹ̀kùn ògo ó yá ṣí ní orúkọ Jésù mo pa á láṣẹ gbogbo ìwọ tó wà lábẹ́ òrùn tó ń ṣe àmì ilẹ̀kùn ògo ilẹ̀kùn ìyanu kó ṣí nínú ayé ọmọ rẹ 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 ní orúkọ Jésù ìwọ tó wà lábẹ́ òrùn tó ń retí físà rẹ lórúkọ Jésù lórúkọ Jésù ọ̀run fàánú yanjú ẹ̀ lónìí ọ̀run fàánú yanjú ẹ̀ lónìí ọ̀run fàánú yanjú ẹ̀ lónìí wọn ò gbọ́dọ̀ declare lórúkọ Jésù wọn ò gbọ́dọ̀ já ọkulẹ̀ lórúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run àṣepé ọlọ́run oyèlámì ó yá ṣiṣẹ́ agbára lórúkọ Jésù lórí físà rẹ yìí ọ̀run kó ṣiṣẹ́ agbára ọ̀run kó ṣiṣẹ́ agbára ọ̀run kó ṣiṣẹ́ agbára àkọsílẹ̀ burú lórí físà yìí ọ̀run fagilé àkọsílẹ̀ burú lórí ìwé ìgbélú rẹ ọ̀run fagilé àkọsílẹ̀ burú lórí àti ṣègbéyàwó rẹ ọ̀run fagilé ní orúkọ Jésù àánú fọhùn àánú fọhùn àánú fọhùn àánú fọhùn àánú fọhùn ó yá pariwo pé ẹ̀yin ogun ọ̀run ó yẹ lọ ànáǹsì ìyanu mi ó yẹ lọ ànáǹsì ìyanu mi all my miracle lórúkọ Jésù ó yẹ gba ìtúsílẹ̀ gbogbo ìyanu mi ó yẹ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ all my miracle I receive deliverance over you in the name of Jesus Christ ó yẹ gbàdúrà pé gbogbo ìyanu mi ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gba ìtúsílẹ̀ ó yẹ gbàdúrà ìjà rẹ gbọ́dọ̀ dópin ogun yìí gbọ́dọ̀ tán nínú ayé rẹ nínú ayé ọmọ rẹ ó yẹ gbàdúrà pé Olúwa láti òní lọ jẹ́ kí wọ́n máa bẹ̀rẹ̀ sí kéde ìyanu mi Olúwa láti òní lọ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí kéde ìyanu mi jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí kéde ìyanu mi ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ mọ̀mọ́ nínú ayé ọmọ yìí ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ rẹ ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ o gbọ́dọ̀ ní testimony ó yá pariwo pé Olúwa jẹ́ kí testimony mi dún bí àrá lórúkọ Jésù jẹ́ kí testimony mi farahàn bí àrá lórúkọ Jésù bí mọ̀nàmọ́ná bá yọ lójú ọ̀run gbogbo ojú ní rí ó yá pariwo pé Olúwa testimony mi jẹ́ kó farahàn testimony mi jẹ́ kó farahàn 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 testimony mi ó yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá bẹ̀rẹ̀ sí farahàn gbàdúrà pé Olúwa ètò ìṣúná mi lórúkọ Jésù mo gbà ọ́ padà lónìí ó yá mo gbà ọ́ padà lónìí ètò ìṣúná mi ó yá gba òmìnira lórúkọ Jésù ó yá gba òmìnira àti jẹ àti mú mi ò gbọdọ̀ nira mọ́ àti sọ́rẹ́rẹ́ ò gbọdọ̀ nira mọ́ ní orúkọ Jésù ní orúkọ Jésù ó yá ní orúkọ Jésù àánú kó máa tẹ̀lé mi kiri ní orúkọ Jésù ó yá gbàdúrà ìwọ tó wà lábẹ́ òun àánú Ọlọ́run ó yá kó máa tẹ̀lé ọ kiri àánú Ọlọ́run ó yá kó máa tẹ̀lé ọ kiri ní orúkọ Jésù àánú bá ń tẹ̀lé ọ kò síbi tó dé tó ní rí àánú gbà ó yá pariwo pé Olúwa àánú Ọlọ́run ó yá máa tẹ̀lé mi àánú Ọlọ́run ó yá máa tẹ̀lé mi ìbùkún Ọlọ́run ó yá máa tẹ̀lé mi gbé omi rẹ dání níbi tó wà gbé omi rẹ dání pé Olúwa fọwọ́ agbára àánú wọnú omi ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórúkọ Jésù ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ àánú kan gbọ́dọ̀ wá mi rí Ọlọ́run ọba àwọn ọba ìwọ tó fi omi ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yẹ ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi bẹ̀rẹ̀ sí dárúkọ ìyanu tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé Olúwa o agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn
agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá wọnú omi lọ. Gbogbo ìwọ tó gbé omi dání, agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá kó wọnú omi lọ. Kí ìyanu kó ṣẹlẹ̀, kí ìyanu kó ṣẹlẹ̀, kí ìyanu kó ṣẹlẹ̀, kí ìyanu kó ṣẹlẹ̀. Ó lórúkọ Jésù, ọ̀run tàn ìmọ́lẹ̀ sí ayé rẹ. Ìwọ tó ń rìn nínú òkùnkùn láti òní lọ, ó tún rìn nínú òkùnkùn mọ́. Láti òní lọ, ìdílé rẹ ò rìn nínú òkùnkùn mọ́. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Olúwa Ọlọ́run alààyè, ọba tó pọ̀ nípa àti agbára ní ọ̀. Mo fẹ́ gbọ́ testimony nínú oṣù yìí. Mo fẹ́ gbọ́ testimony, àwọn testimony ńláńlá, àwọn testimony tí ayé rò pé kò lè ṣe é ṣe mọ́. Lórúkọ Jésù, ó yá yá yá, ẹ bẹ̀rẹ̀ sí gbà, ẹ bẹ̀rẹ̀ sí gbà, ẹ bẹ̀rẹ̀ sí gbà, ẹ bẹ̀rẹ̀ sí gbà. Testimony ìyanu ó yá bẹ̀rẹ̀ sí gbà, àánú ó yá bẹ̀rẹ̀ sí gbà, oríire ó yá bẹ̀rẹ̀ sí gbà, ilé ọmọ rẹ ó yá bẹ̀rẹ̀ sí gbà padà. Lórúkọ Jésù, bẹ̀rẹ̀ sí gbà padà, bẹ̀rẹ̀ sí gbà ọkọ rẹ, bẹ̀rẹ̀ sí gbà ìyàwó rẹ. Ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Lórúkọ Jésù, gbogbo ìwọ tó wà lórí àìsàn ó yá máa sọ fún Ọlọ́run pé Olúwa, ogun àìsàn jáde lára mi, ẹ̀mí àìsàn jáde lára mi, ẹ̀mí àìsàn jáde lára mi, ẹ̀mí àìsàn jáde lára mi. Olúwa lo mi fún mi. Gbogbo àìsàn tó wà nínú ayé mi ó yá máa jáde, 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 ó yá máa jáde. Àìsàn ni bó o bá lọ́kọ, àìsàn ni bó o bá láya, àìsàn ni bó o bá bímọ. Ó yá ìwọ ẹ̀mí àìsàn ó yá máa dòkú, ó yá máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde. Ọlọ́run fẹ́ ṣe ìtúsílẹ̀. Ó yá yá pariwo pé Jésù, ẹ̀mí àìríjẹ àìrímu, ẹ̀mí àìríṣẹ́ṣe, ẹ̀mí ká ṣiṣẹ́ lónìí ká dákú lọ́la. Ó yá jáde lára mi, 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 jáde lára mi. Ó yá gbàdúrà. Gbogbo àgádágodo ayé tí wọ́n tì mọ́ mi ó yá ẹ máa fọ́ dànù, ẹ máa fọ́ dànù, ẹ máa fọ́ dànù, ẹ máa fọ́ dànù. Gbogbo àgádágodo ìyanu èyí tẹ́ tì mọ́ mi, tẹ́ tì mọ́ ìdílé mi ó yá máa dárúkọ ara rẹ̀, ó yá kó máa fọ́ dànù, ó yá kó máa fọ́ dànù. Gbogbo àgádágodo ayé ó yá máa fọ́ dànù, àgádágodo òkùnkùn ó yá máa fọ́ dànù, àgádágodo tí ọ̀tá tì mọ́ ìyanu mi. Gbogbo àsọtẹ́lẹ̀ burúkú ó yá ẹ̀rù máa fọ́ wọn dànù, máa lé wọn dànù, máa tì wọ́n dànù lórúkọ Jésù, máa tì wọ́n dànù lórúkọ Jésù. Ó yá ọ̀run pín wa níyà, ọ̀run pín wa níyà, ọ̀run ó yá gbàdúrà kọ́ ló pín níyà. Gbogbo ipá òkùnkùn nínú ayé rẹ lónìí ọ̀run pín níyà lórúkọ Jésù, ọ̀run pín níyà. Iṣẹ́ burúkú èyí tí grandpa rẹ ṣe lórí ayé rẹ ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí, ẹ̀rù bàjẹ́ lónìí. Iṣẹ́ burúkú èyí tí ẹ̀gbọ́n ìyá rẹ ṣe, èyí tí àbúrò ìyá rẹ ṣe nínú ayé rẹ ọ̀run bàjẹ́. Iṣẹ́ burúkú èyí tí ẹ̀gbọ́n bàbá rẹ, èyí tí àbúrò bàbá rẹ ṣe nínú ayé rẹ ọ̀run bàjẹ́. Iṣẹ́ burúkú tí ọkùnrin tó fi sílẹ̀ yìí ṣe nínú ayé rẹ lórúkọ Jésù ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí, ọ̀run bàjẹ́ lónìí. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mọ́. Ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ó Olúwa, oore tí mi ò lérò, uncommon miracle. Ó yá bẹ̀rẹ̀ sí bá ayé mi rìnrìn àjò, uncommon miracle. Ó yá mo fẹ́ máa express ẹ̀, o gbọ́dọ̀ express ẹ̀, uncommon miracle, uncommon miracle. Ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ. Anna rí gbà, Bátólómì rí tiẹ̀ gbà, Sákè rí tiẹ̀ gbà, ó yá ìwọ náà rí tiẹ̀ gbà, Jábésì rí tiẹ̀ gbà, ìwọ náà rí tiẹ̀ gbà lórúkọ Jésù, uncommon miracle. Ó yá rí gbà, obìnrin oníṣẹ́ ẹ̀jẹ̀ rí tiẹ̀ gbà, ìwọ náà rí tiẹ̀ gbà, Lásárù rí tiẹ̀ gbà, ìwọ náà rí tiẹ̀ gbà lórúkọ Jésù. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé rẹ màmá. Gbogbo ẹni tó ń jà ọ́ lólè ìyanu ọ̀run fi wọ́n sínú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo ẹni tó ń jà ọ́ lólè ògo ọ̀run fi sínú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè ní orúkọ Jésù. Gbogbo ẹni tó ń jà ìyanu rẹ lólè ọ̀run fi sínú ìdè ní orúkọ Jésù, ọ̀run fi wọ́n sínú ìdè ní orúkọ Jésù. Gbogbo ẹni tó ń ṣiṣẹ́ lòdì sí àlùyọ rẹ ọ̀run fi sínú ìdè nínú ilé bàbá rẹ ni, nínú ilé ìyá rẹ ni, ọ̀run fi wọ́n sínú ìdè lórúkọ Jésù. Gbogbo ẹni tó ń dí ìyanu rẹ lọ́wọ́ níbi iṣẹ́ rẹ ni ní orúkọ Jésù, ọ̀run fi wọ́n sínú ìdè, 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 ọ̀run fi wọ́n sínú ìdè ní orúkọ Jésù olùgbàlà, ọ̀run fi wọ́n sínú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo ẹ̀dá tó ní kí iṣẹ́ rẹ̀ ó máa wà miserable sí ọ lórúkọ Jésù olùgbàlà, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo ẹ̀dá tó frustrate iṣẹ́ rẹ, gbogbo ẹ̀dá tó frustrate ìgbéyàwó rẹ, gbogbo ẹ̀dá tó frustrate àti lọ́kọ rẹ, gbogbo ẹ̀dá tó frustrate ẹ lórí àti lọ́mọ àti láya lórúkọ Jésù, ọ̀run fi wọ́n sínú ìdè, ọ̀run fi wọ́n sínú ìdè. Gbogbo ẹ̀dá tó frustrate àti ní contract nígbà lórúkọ Jésù, ọ̀run fi sínú ìdè lónìí, ọ̀run fi sínú ìdè lónìí. Gbogbo ẹni gbógun tì ọ́ níbi iṣẹ́ ọ̀run fi sínú ìdè. Ó yá Ọlọ́run alágbára ó ti wà pẹ̀lú rẹ. Bẹ̀rẹ̀ sí béèrè mọ̀mọ́ ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé ọmọ yìí, ohun tó fẹ́ kó ṣẹlẹ̀, ohun tó fẹ́ kó ṣẹlẹ̀, ohun tó fẹ́ kó ṣẹlẹ̀. Ó lórúkọ Jésù
Jésù ogun tó ń darí rẹ káàkiri, ogun tó mú ọ̀rìnrìn àjò ẹkún, lórúkọ Jésù ọ̀run fi sínú ìdè, ọ̀run fi sínú ìdè. Ó yá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ láti òní lọ, bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àṣẹ, bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìyanu. Ó yá bẹ̀rẹ̀ sí sọ pé èmi lágbájá ọmọ lágbájá, lórúkọ Jésù ìyanu báyìí ni mò ń fẹ́. Ó yá kó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó mi, kó ṣẹlẹ̀ nínú ayé ọmọ mi, kó ṣẹlẹ̀. Ìyanu báyìí ni mò ń fẹ́. Ó yá máa dárúkọ rẹ, máa dárúkọ rẹ, máa dárúkọ rẹ. O ti kọ́lé báyìí fún ìyanu yìí, o ti kọ́lé báyìí fún ìyanu yìí, o ti kọ́lé báyìí fún àṣeyọrí, o ti kọ́lé báyìí fún sọ́sẹ̀sì yìí. Ó yá máa béèrè fún, máa béèrè fún, máa béèrè fún, máa béèrè fún. O ti kọ́lé báyìí fún agbára Ọlọ́run, ọ̀run gbé ilé ọ lọ́wọ́ lónìí, ọ̀run gbé ilé ọ lọ́wọ́ lónìí. Agbára tí ó máa mú ìyanu ṣẹlẹ̀, agbára tí ó máa mú oríire ṣẹlẹ̀, ọ̀run gbé ilé ọ lọ́wọ́ lónìí. Agbára tí ó máa manifest nínú ayé rẹ, ọ̀run gbé ilé ọ lọ́wọ́ lónìí. Láti òní lọ, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, ọ̀run gbé ilé ọ lọ́wọ́. Agbára ìyanu, agbára tí jẹ́ èmi ni, ọ̀run gbé ilé ọ lọ́wọ́, ọ̀run gbé ilé ọ lọ́wọ́, ọ̀run gbé ilé ọ lọ́wọ́. Mo gbàdúrà fún ọ lónìí màmá, kò ní sú ọ, kò ní rẹ̀ ọ lórí ọmọ yìí lórúkọ Jésù. O ò tún sunkún mọ́ látòrí àkọ́bí lórí àbígbẹ̀yìn, o ò tún sunkún mọ́ ìwọ bàbá yìí lórí àìsàn tó wà yìí. Mo sọ ọwọ́ Ọlọ́run gbé ọ dìde lónìí, ọwọ́ Ọlọ́run gbé ọ dìde lónìí. Ìwọ màmá lórí àìsàn yìí, ọwọ́ Ọlọ́run gbé ọ dìde lónìí. Ẹni tó lépa rẹ lójú àlá yìí, ọ̀run fi ṣubú lórúkọ Jésù, ọ̀run fi sínú ìdè. Ó yá yáyáyá gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù, gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀ nínú omi tá a gbàdúrà sí ní orúkọ Jésù Kristi Olúwa. Nínú omi tá a gbàdúrà sí, fi díẹ̀ sí orí rẹ, fi díẹ̀ sí orí rẹ, fi sí orí rẹ, fi díẹ̀ sí orí rẹ nínú omi ní orúkọ Jésù. Mo pa á láṣẹ, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórúkọ Jésù. Láti àkóso bó ti wù kí ọ̀tá gbógun tó inú oṣù yìí, nínú ọdún yìí, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ilé rẹ, nínú ayé rẹ, ìyanu kan gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó yá lórúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí tú ìdè, bẹ̀rẹ̀ sí tú ìdè rẹ, bẹ̀rẹ̀ sí tú ìdè lójú oorun, lójú àlá, lójú ayé, bẹ̀rẹ̀ sí tú ìdè. Ó yá yáyáyá ọ̀run ti darapọ̀ mọ́, ó yá ọ̀run ti darapọ̀ mọ́ ní orúkọ Jésù. Ó yá máa gba ìṣẹ̀dá rẹ, ìwọ ìṣẹ̀dá mi, ó yá jáde nínú ìdè. Ìwọ máa pariwo bẹ́ẹ̀ ó pé ìwọ ìṣẹ̀dá mi, ìṣẹ̀dá àwọn kan fẹ́ kúrò lábẹ́ ìdè òkùnkùn. Ó yá máa pariwo, Ọlọ́run ló ti ṣe tó fẹ́ ṣiṣẹ́. Ìṣẹ̀dá ọmọ mi o, ó yá jáde nínú ìgbèkùn òkùnkùn. Ìṣẹ̀dá èmi Adérẹ̀mí o, ìṣẹ̀dá iṣẹ́ ìránṣẹ́ mi o, ó yá jáde nínú ìgbèkùn òkùnkùn. Ìṣẹ̀dá mi ó yá jáde, ó yá máa sọ̀rọ̀ àṣẹ mọ̀mọ́. Ìṣẹ̀dá ọmọ mi, ìmí ìṣẹ̀dá èmi lágbájá, ìṣẹ̀dá èmi tàbẹ̀dù, ó yá jáde kúrò nínú ìdè lórúkọ Jésù. Ó yá jáde kúrò nínú ìdè, ìwọ ìṣẹ̀dá mi o, ó yá jáde kúrò nínú ìdè òkùnkùn, jáde kúrò nínú ìdè àìránàánú, jáde kúrò nínú ìdè àìríyanu gbà lórúkọ Jésù. Ìwọ ìṣẹ̀dá mi, jáde, 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 jáde. Ìwọ tó wà lábẹ́ òfin, ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀, ìṣẹ̀dá ọmọ yìí gba ìtúsílẹ̀ lórúkọ Jésù, lórúkọ Jésù. Ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀, ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀, ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀, ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Mo pa á láṣẹ ni, àṣẹ ọ̀run jáde báyìí, ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Ó yá yáyáyá, ó yá má dákẹ́, má dákẹ́, má dákẹ́, má dákẹ́. Ohun tó fẹ́ jáde nínú ìṣẹ̀dá rẹ, ohun tó rìn nínú ara rẹ, ó ní lórúkọ Jésù. Ó yá kó jáde, ohun tó wà nínú ìṣẹ̀dá rẹ, ó yá kó jáde, ó yá kó jáde. Nítorí o bàjàkulẹ̀ pàdé, nítorí òjò rọ́kọ fẹ́, nítorí òjò láya, nítorí òjò bímọ, nítorí òjò ọmọ yóò lọ́kọ, nítorí òjò bímọ lórúkọ Jésù. Ó yá jáde, 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 jáde. Mo pa á láṣẹ lórúkọ Jésù, jáde, jáde. Ohun tó wà nínú ikùn rẹ lórúkọ Jésù, àìsàn tó wà nínú ikùn rẹ, ó yá kó jáde, ó yá kó jáde lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ó gba ìtúsílẹ̀, 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 ó gba ìtúsílẹ̀ lórúkọ Jésù. Ọwọ́ agbára ńlá, ó yá rìn kọjá. Mo pa á láṣẹ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí àwọn ènìyàn wà tí wọ́n ń gbọ́ ohùn Ọlọ́run lónìí. Ọwọ́ agbára Ọlọ́run, ó yá rìn kọjá, ó yá rìn kọjá, ó yá rìn kọjá. Ọwọ́ agbára tó ń ṣe ìyanu, ọwọ́ agbára tó ń ṣe ìdúsílẹ̀, ó yá rìn kọjá ní orúkọ Jésù. Ó yá rìn kọjá, ọwọ́ agbára ẹ̀mí mímọ́, ó yá rìn kọjá, ó yá rìn kọjá, ó yá rìn kọjá, ó yá rìn kọjá. Ọwọ́ tó ń túni sílẹ̀ nínú ìdè, ó yá rìn kọjá. Ọwọ́ tó ń yí ibojì Lásárù dànù, ó yá yáyá lórúkọ Jésù. Tí Lásárù ti dìde tó sì fọ òbí ènìyàn, ó yá dìde, ó yá dìde. Ọwọ́ agbára, ó yá jáde lọ, 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 ó yá gba ìtúsílẹ̀, ó yá gba ìtúsílẹ̀. Ohun gbogbo tó bá dáwọ́lé láti òní lọ, ó yá máa ṣàṣeyọrí, máa ṣàṣeyọrí, máa ṣàṣeyọrí. Ẹni tó ní ọ lára, ó wọnú ìdè, ẹni tó ní ọ lára, ẹni tó pẹ́ ọ lójú, ó yá kó wọnú ìdè, ó wọnú ìdè lọ, ó wọnú ìdè lọ, ó wọnú ìdè lọ. Mo sọ ọ̀rọ̀ àṣẹ ni o, ẹni tó ní ọ lára, ẹni tó pọ́n ọ lójú, ó yá wọnú ìdè,
ẹni tó ní ìyanu yóò ní ṣẹlẹ̀, ẹni tó ń rí ìyanu rẹ tó ń kórìíra rẹ, ẹni tó ń rí ìyanu rẹ tó ń bínú rẹ, orúkọ Jésù Kristi olùgbàlà kí wọ́n wọnú ìdè lọ, kí wọ́n wọnú ìdè lọ, nílé bàbá rẹ ni, nílé ìyá rẹ ni, lórúkọ Jésù olùgbàlà kí wọ́n wọnú ìdè lọ, kí wọ́n wọnú ìdè lọ, ẹni tó lò ní ṣe lójú òun lórúkọ Jésù, ìwọ ilẹ̀ mo pè ọ́ lónìí, gbọ́ọ̀rọ̀ Olúwa nítorí Olúwa fi Olúwa jọba lórí rẹ, gbogbo ẹnikẹ́ni tó ní ìyanu yóò ní ṣojú òun, ó yá ilẹ̀ gbé wọn mì lórúkọ Jésù, gbogbo ẹnikẹ́ni tó ní ìyanu ọmọ yóò ní ṣojú òun, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé wọn mì ní orúkọ Jésù, bó ṣe gbé Gòláyátì mì ó yá gbé wọn mì, bó ṣe gbé Fáráò mì ìwọ ilẹ̀ gbé wọn mì ní orúkọ Jésù Kristi, ó yá gbé wọn mì, gbogbo ẹni tó lò ní ràánú gbà, gbogbo ẹni tó lò ní rí orí rere ò ní rí ṣe lórúkọ Jésù, ilẹ̀ gbé wọn mì lónìí, mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí, òní ní ọjọ́ kẹjọ Olúwa tí a ti wà níwájú rẹ, gbogbo ẹnikẹ́ni tó lò ní ràánú gbà lórí àdúrà ọjọ́ méjìlá yìí, ó yá ìwọ ilẹ̀ gbé wọn mì ní orúkọ Jésù, gbogbo ẹni tó ń dí ọ lọ́wọ́ ìṣerere, gbogbo ẹni tó ń dí mi lọ́wọ́ ìṣerere, ilẹ̀ ó yá gbé wọn mì, ilẹ̀ ó yá gbé wọn mì, ilẹ̀ ó yá gbé wọn mì, mo sọ àṣẹ sórí rẹ nítorí pé mò ń rìn lórí rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà, ìwọ ilẹ̀ ó yá gbogbo ẹnikẹ́ni tó gbé lórí ilẹ̀ tó lóun ó mọ dínà mọ́, gbogbo ẹnikẹ́ni tó gbé lórí ilẹ̀ tó lóun ò ní jẹ́ ràánú gbà, gbogbo ẹnikẹ́ni tó gbé lórí ilẹ̀ tó tako ìṣerere rẹ, ìwọ ilẹ̀ mo pè ọ́ lónìí lórúkọ Jésù olùgbàlà, ó yá gbé wọn mì, 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 ogun àìsàn yìí ó jáde nínú ayé rẹ, ilẹ̀ lanu ilẹ̀ gbé mì ní orúkọ Jésù, ogun àìlọ́kọ yìí jáde nínú ayé rẹ, ilẹ̀ lanu ilẹ̀ gbé mì ní orúkọ Jésù, ó ra àánú gbà, kò ní ṣe lásán, ò ní ṣe lásán, ò ní ṣe lásán, ò ní ṣe lásán, ọ̀run darapọ̀ mọ́ ní orúkọ Jésù, ó gba ìtúsílẹ̀, omi tó gbàdúrà sí ọwọ́ agbára ọ̀run wọ ọbẹ̀ ní orúkọ Jésù, jíjí tó gbàdúrà sí ní orúkọ Jésù Kristi olùgbàlà, gbogbo jíjí tó gbàdúrà sí, gbogbo jíjí àìsàn, gbogbo jíjí tí àtà fi wo ire ayé rẹ, tó fi wo ìyanu rẹ, ọ̀run fọ́ dànù, lórúkọ Jésù ọ̀run fọ́ dànù, gbogbo ẹni tá a fi jíjí parí iṣẹ́ wọn lórúkọ Jésù Kristi, ẹ gba ìtúsílẹ̀ o ní orúkọ Jésù, ẹ gba ìtúsílẹ̀, ìmọ́lẹ̀ ọwọ́ rẹ lórúkọ Jésù, ìmọ́lẹ̀ rẹ ò tún wọ̀ kùkù mọ́ lórúkọ Jésù, gbogbo ibikíbi tó bá lọ ọ̀run ó máa tan ìmọ́lẹ̀ sí ayé rẹ, ó máa ra àánú gbà láti òní lọ, ìyanu kan ti ṣẹlẹ̀ nínú ayé rẹ, ìyanu kan ti ṣẹlẹ̀ nínú ayé ọmọ rẹ, ìyanu kan ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ ní orúkọ Jésù, ọ̀run tú ọ sílẹ̀, ọ̀run tú ọ sílẹ̀, ayọ̀ rẹ kún ní orúkọ Jésù, ayọ̀ rẹ kún láti òní lọ, kò ní rẹ̀ ọ́, kò ní sú ọ, ò ní ṣàárẹ̀ lórúkọ Jésù Kristi olùgbàlà, mo kí gbogbo wa pé a kú oríire, a kú àdúrà títí òní, yóò dára fún wa ní orúkọ Jésù, a ó sì rí ojú rere Ọlọ́run, a ó rí àánú gbà, gbogbo àánú tá a ti rí gbà yìí kò ní bọ́ mọ́ wa lọ́wọ́, ẹ̀mí òkùnkùn kò ní gbé wa dè lórúkọ Jésù Kristi olùgbàlà, a ó rí ojú rere Ọlọ́run, a ó rí àánú Ọlọ́run gbà lórúkọ Jésù. Nígbà táwọn bá fi parí 12 days fasting and prayer, gbogbo wa la ó jọ jẹ́rìí sí agbára Ọlọ́run, gbogbo wa la ó jọ yan Ọlọ́run lógo lórúkọ Jésù Kristi olùgbàlà, ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gò ní orúkọ bàbá ní orúkọ ọmọ, ó ní ohun gbogbo tí ẹ bá béèrè, ohun gbogbo tí ó ní ẹ kò tí ì béèrè ní orúkọ mi, ó ní kẹ́ ẹ béèrè ẹ ó sì rí gbà títí ayọ̀ yín ó fi kún. John chapter 16 verse 24, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ó ní ká béèrè títí tí ayọ̀ wa ó fi kún lórúkọ Jésù, ayọ̀ ẹ ti kún lónìí nítorí pé ó lanu ó béèrè, ọ̀run ti fún ọ lórúkọ Jésù, ọ̀run ti fún ọ ní orúkọ Jésù, ọ̀run ti fún ọ ní orúkọ Jésù, ọ̀run ti fún ọ ní orúkọ Jésù, gbogbo tó béèrè àṣẹ ọ̀run látòkè wá ó gbélé ọ lọ́wọ́, àṣẹ ọ̀run látòkè wá ó gbélé ọ lọ́wọ́. Ọlọ́run ó ní ó fi ìgboyà béèrè, ó sì ti fi ìgboyà béèrè, ó sì ti gbélé ọ lọ́wọ́, kò ní bọ́mọ ọ lọ́wọ́ lórúkọ Jésù, ó ò ní ṣe àṣetì. Ìyanu kan ti ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ, nínú ayé ọmọ yìí lórúkọ Jésù, ìyanu kan ti ṣẹlẹ̀. Mo kí gbogbo wa pé a kú àṣeyọrí tòní, a kú oríire tòní, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a rí àánú gbà lórúkọ Jésù. Àánú náà kò ní fi ayé wa sílẹ̀. Ká tó máa lọ, ẹ já gbọ́ testimony díẹ̀, ẹ má bínú bá a ṣe ń gbọ́ testimony, ẹ̀yin náà ẹ máa fi testimony bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí mi náà ó ní ẹ̀rí, Olúwa jẹ́ kí n ní ẹ̀rí, jẹ́ kí n ní ojú, jẹ́ kí n ní ẹ̀rí. Ọdún yìí Ọlọ́run ní ọdún àṣepé ni, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ, ó bẹ̀ yín, àwọn míì wà ọkọ wọn ò sí nítòsí, bó ló ṣe wá fẹ́ lóyún, àti ìrí Màríà ẹlẹ́ẹ̀kejì rí, tó ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ò tí ì dá lóhùn lórí ọ̀rọ̀ ọmọ, ọ̀run ó dá yín lò. Eléyìí dádì, mo ti ń bímọ ọdún kẹfà, n ò rọ́mọ bímọ, ti ṣe gbogbo ẹ̀, Ọlọ́run ti fún wa lọ́mọ. Eléyìí lọ́dún bóyá Ọlọ́run fẹ́ sọ orí òkè dorí òkè bàbá àbíyè ní àdóònà, oyún ni ó ti pọ̀ jù, kò sì pọ̀ jù lórúkọ Jésù, torí tiẹ̀ ò tí ì pẹ̀lú, tiẹ̀ náà ó sì pẹ̀lú lórúkọ Jésù.
Ẹ kú ọ̀lẹ́ o dáàdì, ọmọ yín ní sọ̀rọ̀ o. ẹ kú Olúwa ọ̀lẹ́ ti mà. ṣiṣẹ́ ìyanu fún mi, Olúwa ti ṣiṣẹ́ ìyanu. Olúwa ṣeun. Mo ti ń wá oyún lìsì, ọmọ mi ti ní ọdún 6 mi ò lóyún. Nígbà tí mo pè yí sẹ́yìn náà, dáàdì Olúwa ti ṣiṣẹ́ ìyanu, mo ti lóyún báyìí. Olúwa Mo ní ṣeun. kí n dúpẹ́ wá nu o, mo ní kí n dúpẹ́ wá ni. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ó ṣe mí láàánú, èmi ó polongo rẹ̀. Ọba tó ṣe mí láàánú, mo polongo rẹ̀. Dáàdì mo dúpẹ́ gan-an ni o, mo dúpẹ́ gan-an, Olúwa ti ṣiṣẹ́ ìyanu. Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Hello sir, ẹ káàárọ̀ sir, àìkú iṣẹ́ lórí wa o, àdúrà yẹn gbà o, ẹ̀mí yẹn gùn o, òkè òkè lẹ́ máa lọ o. Tá a mọ̀ ní kí n fi àsìkò yìí kí n fi dúpẹ́ torí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé mi. Èmi ni mo pè yín níjọ́ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tẹ́ni kí n ra ike funfun àtàgbọn àtọṣẹ kí n fomi sínú kí n gbé síta fún ọjọ́ 3. Ẹni àwẹ̀ tá a bẹ̀rẹ̀ báyìí tó bá di ọjọ́ kejì kí n pè yín padà. Mo ti ń rí ìyàtọ̀, òun ni mo ní kí n pè yín kí n sì dúpẹ́ o nípa ẹ̀kú iṣẹ́ o, ẹ̀mí yẹn gùn o. Torí èmi tí mo wà báyìí mo sọ fún yín pé iṣẹ́ mi ò lọ déédé, iṣẹ́ télọ̀ ni mo kọ́, iṣẹ́ mi ò lọ déédé. Ẹni iṣẹ́ mi àti ṣàdúrà fún mi ẹni màá rí ìyípadà, mo sì ń rí ìyípadà o. Èmi tí mo gorí machine pé mo ṣiṣẹ́ fún àwọn èèyàn báyìí mo gbọ́ báyìí ó dín ju oṣù 5 lọ. Àtijọ́ àti mo ó nira díẹ̀, mo wá bẹ̀rẹ̀ sí ní gun ọ̀kadà ni mo gùn títí àmọ́ àti ọ̀sẹ̀ kan tí mo pè yín àtàná ìjẹta sáà mo ti ń bẹ̀rẹ̀ sí ní mo ti ń rí iṣẹ́ díẹ̀díẹ̀ o, mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o. Àwọn èèyàn Olúwa ṣeun, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ṣe gbọ́. èèyàn pè mí o, kódà àwọn èèyàn wọn gbé iṣẹ́ déédéé wá fún mi, mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o, mo dúpẹ́ o, mo sì máa pé máa dúpẹ́ yìí tó ju èyí lọ. Ọ̀dọ̀ ẹ sọ fún Ọlọ́run pé Olúwa ayé ò ní pa kádàrá mi dà lórúkọ Jésù. Ẹ rí àwọn èèyàn ti lọ, testimony máa ń bí ẹlòmíì nínú àwọn tó lọ yẹn. Ẹ rí àwọn tó jẹ́ pé wọ́n wá wòran ni, wọ́n wá wò pé kí ni wọ́n ń ṣe. Àwọn ni testimony, wọn fẹ́ gbọ́ testimony, ó jó wọn lára. Ẹ rí wọ́n ti sá lọ. Ẹ rí àwọn tí inú wọn ó dùn sí nǹkan rere nìyẹn. Ẹni tí inú ẹ bá dùn sí nǹkan rere, nígbà tẹ́mi gbọ́ testimony lórí òkè ńgbà náà, mo máa ń sọ fọ́lọ́run pé Olúwa ní testimony, èmi náà gbọ́dọ̀ ní testimony bí. Inú mi máa ń dùn sí testimony, yóò máa dàbí pé kémi náà bọ́ta pé mo ní testimony. Ẹ káàárọ̀ o dáàdì. Ẹ káàárọ̀ o. Báwo lẹ jí bẹ̀rẹ̀ wá? Adúpẹ́ o. Ẹ ṣe wọn kú tọ́jú wa o. Olúwa ṣeun. Báwo ni ẹ kú àwẹ̀ náà, ẹ kú àǹgbẹ, Ọlọ́run gbàdúrà wa o. Adúpẹ́ Ẹ o. kú àníyàn, ẹ kú àdúrà wa. Olúwa ṣeun. Dáàdì mo lálàá kan lánàá ni mo ní kí n sọ fún yín. Àlá náà mo lá, mo ní nǹkan kan jáde lójú mi, ó jẹ́ nǹkan méjì, ó sì jẹ́ pupa. Kékeré méjì ló jáde lójú mi, mo ní kí n sọ wá fún yín o. Bẹ́ẹ̀ ni mo sojú wá fún yín. Ẹ ṣeun sá. Màmá yìí ó kàn jókòó ní o, ó dẹ̀ rí pé ojú méjèèjì nǹkan kan kó sí at the same time. Wọ́n láwọn sì gbó, ojú bá bẹ̀rẹ̀ sí dùn wọ́n. Ọlọ́run ní kí n gbàdúrà sí, òun ó bẹ̀ wọ́n wò. Òun ní nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tá a gbàdúrà, òun lẹ gbọ́ yẹn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó sọ ọ́ sí òkùnkùn ayé, ọ̀run ó gbàgbára lọ́wọ́ wọn lórúkọ Jésù. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ ní ẹ kàn rí pé kò ríran, kò ojú méjèèjì at the same time, wọn sì rí nǹkan náà. Ẹgbẹ́ tó ní nǹkan yẹn jáde lórúkọ Jésù, ọ̀run ti fún yín ní ìṣẹ́gun, ọ̀run ti wò yín sàn lórúkọ Jésù. Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa kú iṣẹ́. Olúwa ṣàgbára dọ̀tun. Àmín Jésù. Ẹ kú àdúrà lẹ́gbàá gbogbo. Olúwa kú iṣẹ́ o. Nínú gúrùpù Vero ni mo wà. Tó wá dá, mo wá pé kò dáhùn mọ́. Hello sir. Ok, yóò dára fún wa lórúkọ Jésù. Àwọn ètò kù èmi nìkan ni mo lè gbọ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Yóò dára fún wa, ẹ jẹ́ ká ṣoore ọ̀fẹ́. Lọ́la aago 10 náà ni o la ó pàdé lórí afẹ́fẹ́, a ó sì rí àánú gbà lórúkọ Jésù, a ó rí ojú rere Ọlọ́run. Ẹ jẹ́ ká máa kọ̀ntínú láti máa gbàdúrà wa, ojú rere àti àánú Ọlọ́run yóò máa hàn nínú ayé wa, a ó sì máa rí ojú rere rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí
àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. Ògo, 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 ògo.